Mo kí gbogbo àwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, gbogbo ibikíbi tí oníkálukú wa bá wà, mo kí wa. Ajé á máa lọ dédé o. Gbogbo iṣẹ́ tí Ọlọ́run kádàrá fún oníkálukú tí à ń ṣe níṣẹ́ rere, Ọlọ́run bò ní fọwọ́ bàjẹ́ kàn. Àjíǹde ara máa jẹ́. Àkóbá àdábá, Ọlọ́run ní jẹ́ ká rí. Kí n tó tẹ̀síwájú, mo kí bàbá wa ẹni ńlá ẹni yẹ ní àpọ́nlé, bàbá wa ọlọ́lá wa, bàbá wa nílùú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀, sọ̀hún tìlú Ògbómọ̀ṣọ́, bàbá wa HIF, His Imperial Majesty Ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọgẹ̀gẹ̀ ìkẹta. Mo kí n pé kádé ọpẹ́ lórí, mo kí n pé kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, kásì ọpẹ́ lẹ́nu, kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́, káwọn ẹ̀sìn ọba wọn jẹ kó pẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fún yín bàbá, ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún yín, bí tí òkè pẹ́ láyé tó bàbá, ẹ̀mí àlàáfíà yín yóò gùn ju ẹ̀mí ẹ lọ, àmì àṣẹ, àlàáfíà tó dájú sáká tó pé. Àmì ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dàrú. Mo dẹ̀ kí gbogbo àwọn ìjòyè yín náà, lọ́kùnrin lóbìnrin, lá bàbá wa màmá wa, ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o, ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dàrú, àmì àṣẹ. Fídíò kan ni mo rí tí mo wá ní kí n fèsì lé lórí. Mo ṣe wo fídíò yẹn, mo rí pé ọ̀kan nínú àwọn arọ́báfín ló gbé fídíò náà jáde. Tí mo wá yiri fídíò náà wò, kò gùn pọ̀, ṣùgbọ́n ó nídìí kéèyàn fèsì sí ráńpẹ́, nítorí wípé tí àwọn alábòsí bá ń ṣe àbòsí, táwọn tó jẹ́ olódodo tí wọ́n bá máa jáde sí wọn ká máa múrọ̀ wọn wálẹ̀, a ó máa rí wípé wọ́n máa lérò pé agbára yẹn pọ̀ gan ni, di agbára wọn máa le láti tún gbé omi jáde. Gbẹ̀ngbà ń bá ṣọ̀kan, táwọn olótìtọ́ já wọn, tí wọ́n sọ̀kì táwọn olótìtọ́ já wọn, a wá rí wípé ara wọn máa balẹ̀. Dẹ̀ tí ń jẹ́ òtítọ́, tí ń jẹ́ òdodo gangan, rí pé màá sọ fún wa wípé fídíò tèmi ń ṣe jáde, mò ń ṣe ká fi kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni, mo dẹ̀ ń ṣe ká fi kọ́gbọ́n, mò ń ṣe ká fi rí làákàyè dìmọ́, pàápàá jùlọ fún àwa ọ̀dọ́, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé lágbà, nílẹ̀ yìí ní lókè òkun. Ká mọ ń tọ́tọ́ yàtọ̀ sí ohun tí ò tọ́, ká mọ ń tọ́ da yàtọ̀ sí ohun tí ò da, ká dẹ̀ mọ tí ń jẹ́ òtítọ́ yàtọ̀ sí irọ́. Nífi wá ń jẹ́ wípé a ó mọ ọ̀nà tọ́tọ́, a ó mọ ọ̀nà tó yẹ láti rìn fún ilé ayé wa, kí ilé ayé wa ó lè dáa. Tí ilé ayé wa bá wá dáa tó sunwọ̀n, dandan ni ká kó ran ìlú tá a ti wá. Nítorí pé tẹ́ bá gbé yẹ̀wò dáadáa, gbogbo ẹnikẹ́ni tó bá dúndò pé òun bàlú tó tóun ti wá jẹ́, a wá rí wípé ó kù díẹ̀, làákàyè kù díẹ̀ káàtó ni. Tó tí ó bá kù díẹ̀ káàtó, tó bá ti dáa fún yàn, kó àbí ó ti dáa fún yàn, ìlú yẹn ló yẹ kéèyàn mú ní number 1, kí wọ́n dẹ̀ máa gbé lárugẹ ní gbogbo ọ̀nà. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, ìlú Ògbómọ̀ṣọ́ kò ní dàrú. Ẹ̀yin tí ẹ máa ń pè wá wípé fọ́nrán wa bá ti ń jáde, kó máa bọ́ sí yín lọ́wọ́, kó jẹ́ wípé tá bá ti wà lórí live, tá gbé ṣọ́ọ̀tì jáde, kó jẹ́ pé ilẹ̀ máa jẹ́ ní àkọ́kọ́ láti máa rí ohun gbogbo tó bá ń lọ lórí channel. Àfẹ́ kí kankan kó fòyín ru, àdẹ̀fẹ́ kí ti yín ó di sí. Nítorí wípé kéèyàn gbọ́ ohun tí ń jẹ́ òtítọ́, tí ń jẹ́ òdodo, tí irọ́ bá jáde, gidigidi wa náà rí pé irọ́ lélẹ́yìí, wọ́n kàn ń kún lọ́dà, wọ́n ń kún láró ni, wọ́n ti mọ̀ pé gbàrúfù ni, fake ló bá dúró. Ẹ rí i pé mo gbé fídíò kan jáde láìpẹ́ yìí, lèmi dẹ̀ sí máa ń bẹ̀ wá wípé tá a bá wo fọ́nrán titun tán, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba, ní tóbi Ọlọ́run mo fi bẹ̀ yín, tóbi Ànábì Muhammad mo fi bẹ̀ gbogbo wa àtàjẹ́ mùsùlùmí, títóbi Jesus Christ mẹ́ta lọ́kan mọ́ Mẹ́ríàmù mo fi bẹ̀ àwọn àtàjẹ́ kìrìsìtẹ́nì, Ọ̀rúnmìlà bàbá Àgbọnmìrègún, àtòrí ẹni tí ò sún wọn sí, mo fi bẹ̀ àwa oníṣẹ̀ṣe. Tá a bá wo fọ́nrán titun tán, ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá lónìí, fowó dátà jẹ wá ń yà. Tá a bá ti wo fọ́nrán titun tán, ẹ wá jẹ́ ká padà sẹ́yìn láwa tá a ti subscribe tẹ́lẹ̀, àwa tá a ti ń bá fídíò wa bọ̀ tipẹ́tipẹ́, tá a ti ń bá channel wa bọ̀, ìmọ̀mọ́ wa, ìbàbá wa, ìyẹn olólùfẹ́ wa, ẹ wá jẹ́ ká padà sẹ́yìn. Àwọn fídíò tá a ti ṣe ká tó ṣe lé, ẹ wá jẹ́ ká wò wọ́n lọ lẹ́yọ̀kan ìjìgbà sẹ́yìn. Àwa rí pátá tó yọ̀ dùn wọ́n, ààrẹ kọ̀ gidi kọ́ ń bẹ, pàápàá jùlọ ẹ jẹ́ ká mọ̀ wa náà ká máa wò ó. Tí bàbá bá rí kó pé
màmá kí màmá bá rí kó pé bàbá kẹ́pà wọn mọ́ kó wá jẹ́ wípé oníkálukú ó rí ohun tó ń lọ lórí channel oníkálukú ọmọ tí ń lọ nípa awuyewuye nípa ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ pàápàá jùlọ gbogbo ohun tó ń lọ pátápátá ní ilẹ̀ Yorùbá yóò yé oníkálukú wa yóò yé wa dáadáa wípé ibi tá a ti ń bọ̀ ni ibi tá a bá dé ní ibi tá a ń dojúkọ ní Ọlọ́run bá kó jẹ́ ká gólẹ̀ sí èbúté ayọ̀ mọ́dàlú Ògbómọ̀ṣọ́ rú mọ́dàlú Yorùbá rú àmì àṣẹ báwa gbé òótọ́ tí ń jòdòdò fáwọn olótìtọ́ káwọn onírọ́lẹ̀ mọ̀ wípé fèkì làwọn gbé dání kún ó padà túbà the end of the day láwọn tó bá kọ̀ tí òtún bá ṣe ń pariwo yìí náà. ẹ̀ẹ́dẹ̀ẹ́dì kún máa ń sọ fún wa àwọn fídíò tí mò ń gbé jáde this is an educational content this is a tutorial content so I'm using this opportunity to advise we youth. I'm using this opportunity to advise we the young ones in the society for us to follow the right path. Know the good way to follow. Don't let them use you for any bad thing. Any abnormal thing. Don't let anybody because of money, because of this, because of material things. Don't let anyone mislead you. Because if you give yourself down, yeah, you submit yourself to all those people and you are given a bad message to construct or to undergo. My brother, my sister, if it happen, they may deny you, say they don't know you again. Ìdí nìyẹn tàbí ń pariwo torí wípé iṣẹ́ torutoru tí ń bẹ àwọn míì tí wọ́n ń jẹ́ iṣẹ́ dé torutoru tí ń bẹ àwọn ẹlòmíì tí wọ́n ń dùn sí lórí èlò tí ń fún wọn kò sówó tó tóbi tí ò ní tán má jẹ́ kí wọ́n bẹ̀ ń ṣẹ́kíṣẹ́ at the end of the day kó má lè jẹ́ pé ibi tí òru kan ló lọ bá ààrẹ at the end of the day tí ó tẹ̀yẹ kó rí bẹ́ẹ̀. Ìdí nìyẹn tí mi fi ń gbé àwọn fídíò sí jáde. Those are the reasons why I produce all this valuable content. I want the youth to have the brain right from the infancy so that I can be able to differentiate between good and bad character in the society. And supposed to know if somebody is telling lies, supposed to know that this one is telling lie. When somebody is talking the truth or saying the truth, you're supposed to know that what he or she is saying is truth, so that not all what the elderly people are saying are good or are wrong. Yeah, some talk truth at times, some talk false. So, but from your own knowledge you have gained from your events, you can be able to differentiate, yeah, from the two, so that nobody will mislead your life. They will never mislead your life. You won't give yourself to anybody. So, màá fi fọ́nrán yìí hàn wá. Mo fẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àáfàá tó ń sọ̀rọ̀ yìí. Tá bá wá gbọ́rọ̀ lẹ́nu wọn, máa wá sọlé. Kẹ́fì lè mọ̀ wípé àbòsí àwọn èèyàn pọ̀ gan fa. Àbòsí pọ̀ gan. Ṣùgbọ́n tí a bá ń sọ tí a ò bá máa já wọn, èyí tá a bá rí tó kágbá tí ká máa já wọn. So wọn ní mọ̀ wípé irọ́ làwọn pa wọ́n dẹ̀ mọ̀. Ṣùgbọ́n parọ́parọ́ ni ń wẹ́ni tí ó jà náà ni a sì máa já wọn nítorí wípé ó yẹ ká sòtítọ́, ó yẹ ká sọ tí ń jẹ́ òdodo. Ẹnikẹ́ni tójú bá ti wá kán ibi fídíò mi ò sì máa ń sọ fún wa. Ẹ jẹ́ ká mú un láti ìpìlẹ̀ ká tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́. Ẹ jẹ́ ká wò ó dópin. Ká rẹ́kọ̀ọ́ kọ́ ńbẹ̀, ká rọ́gbọ́n kọ́ ńbẹ̀. Gbogbo ẹnikẹ́ni tójú bá ti ká tó fò fẹ̀rẹ̀ tó bẹ́ sàárín tó fò fẹ̀rẹ̀ tó bẹ́ sí di ẹ́ǹdì irú ẹni bẹ́ẹ̀ kàn fà àkókò ṣòfò dátà jóná nítorí pé àwọn fídíò tèmi ń ṣe láti kẹ́kọ̀ọ́ ni. Ntí dẹ̀ ń jẹ́ òtítọ́, ntí ń jẹ́ òdodo, òun lèmi ń gbé yọ lórí channel tèmi. Yá, ntí ń jẹ́ òtítọ́ tẹ́ pé tí ọmọdé bá wo fídíò yẹn yóò rẹ́kọ̀ọ́ gidi kọ́ ńbẹ̀. Tọkùnrin bá wò, tóbìnrin wò, tágbàlagbà wò, wọ́n rẹ́kọ̀ọ́ gidi kọ́ ńbẹ̀. Pàápàá jùlọ ọpọlọ àwọn àgbàlagbà yìí náà là ń lò. Ọ̀pọ̀lọpọ̀ yín ò ní jọba o, ọpọlọ yín ò ní jọba, mi àsọpọ̀ tèmi náà ò ní jọba. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá kò ní dàrú. Mo fẹ́ ká gbọ́ fídíò yìí, tá a bá gbọ́ ká wá sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ fídíò yẹn ogun o, fídíò kékeré ni, ṣùgbọ́n àbòsí lẹ́ni yẹn fi sọ̀rọ̀, àbòsí ló fi sọ̀rọ̀. A wà tú wẹ́wẹ́, ní tí ń bẹ ń di ọ̀rọ̀ náà, a wà tú jáde, a tú sùn désàlẹ̀ kòkò, yóò wá yí oníkálukú wípé má kun fèkì lọ́dà fún wa, wọ́n sì kun fèkì láró. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ṣé kò yẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa? Ojú tẹ̀ tó ń wò ní fọ́ o, etí tẹ̀ tó ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ di o, agbára Ọlọ́run. Sọ̀rọ̀ lórí ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá wa. Ká máa gbọ́ bẹ́ẹ̀ o. Àwọn bàbá Ragari Anko
lọ sí ààfin bàbá wa kábíyèsí Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ the third bẹ̀bẹ̀ ohun yòówù tó wulẹ̀ kí bínú sí ìbínú. Gẹ́gẹ́ bí èmi sì máa ń ṣàlàyé fún wa láti ìpele tẹ́ ti mọ̀ mí dáadáa, tí fídíò bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mi fẹ́ máa ń ṣe àlàyé fún wa kó lè yé wa, ó lè má kílíà dáadáa ń gbà mí dẹ́ ìpìlẹ̀ tí ó bá yé ẹni tí bá ń wo fídíò tẹ́ bá fi sún síwájú díẹ̀díẹ̀ kò ní yé nìyẹn mọ́, sòtúrà kẹ́niyẹn kan ra pa torí kò ní mọ ìtumọ̀ fídíò tí ń wò. Èmi dẹ̀ máa fẹ́ pé tí ẹ̀ bá wo fídíò tèmi kárẹ́kọ̀ọ́ kankan àwọn side anybody àdègbè sẹ́yìn anybody tí ń jó títọ́ tí ń jó dodo tí ń jẹ́ pọnmọ́ okùn ẹ̀ làwọn ń fàyọ. Bàbá yìí fi ń yé wa wípé bàbá Alhaji Monsuru Ejide wípé wọ́n fi ọ̀kan kún èjì, wọ́n yọjú sí ààfin Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, ààfin bàbá wa His Imperial Majesty Ọba Fọlábí Ọláoyè Ọládùnní Ghandi Orúmọgẹgẹ kẹta. Mo ṣe fìlà forí adé bàbá, mo ṣe fìlà forí adé kàdé ọpẹ́ lórí bàtọ pẹlẹsẹ. Wípé wọ́n yọjú sí wọn. Kí ni ọfà tí wọ́n fi yọjú sí ààfin? Kí ni ń ṣẹlẹ̀? Kí ló fà á tí wọ́n fi yọjú sínú ààfin lọ́dọ̀ bàbá wa ọlọ́lá wa ẹni ńlá wa ẹni yìí His Imperial Majesty Ọba Fọlábí Ọláoyè Ọládùnní Ghandi Orúmọgẹgẹ kẹta kàdé ọpẹ́ lórí bàbá? Kí ni wọ́n lọ ṣe láàfin? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀rí pa ti gbé fídíò yẹn náà jáde sẹ́yìn, but a mẹ́nubà briefly láti ráyè bọ́ sí kòńkòdó ètò tí àáfà yìí ń sọ̀rọ̀ lé lórí tí mo dẹ̀ fẹ́ kó yé wa, tí wọ́n á fi ṣàlàyé fún wa wípé àbòsí wà nú ọ̀rọ̀ àáfà yìí. Ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀. Kó dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa agbára Ọlọ́run, ojú tẹ̀ tí ń wò wò ní fọ́ o, etí tẹ̀ tí ń gbọ́ wa Ọlọ́run ní jẹ́ di o lọ. Ọ̀rọ̀ lórí ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá wa Èjìdé tí àwọn bàbá Ragari àǹkó lọ sí ààfin bàbá wa kábíyèsí Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ Orúmọgẹgẹ the third bẹ̀bẹ̀ ohun yòówù tó wulẹ̀ kí kábíyèsí ọmọ bínú sí. Ẹ jẹ́ ká dé àárín yẹn náà, mo fẹ́ ká fi máa fọ́ àárín yẹn wẹ́wẹ́ ká fọ́ dáadáa. Wọ́n fi yé wa sí wípé Alhaji Monsuru Ejide pẹ̀lú àwọn kan wọ́n lọ sáàfin láti yọ sí bàbá wa His Imperial Majesty Ọba Fọlábí Ọláoyè Ọládùnní Ghandi Orúmọgẹgẹ kẹta láti lọ bẹ̀bẹ̀. Ẹlẹ́kùn mo bí a pé kí ni wọ́n ṣe fún bàbá gangan, ẹ̀bẹ̀ kí wọ́n lọ bẹ̀. Kí ló dà wọn pẹ̀lú bàbá pọ̀, ìyẹn bàbá wa His Imperial Majesty Ọba Fọlábí Ọláoyè Ọládùnní Ghandi Orúmọgẹgẹ kẹta. Dẹ̀ wọ́n wá ní gbogbo nǹkan yòówù tí wọn ò bá ṣe, gbogbo nǹkan yòówù tí wọn ò bá ṣe, ẹ jẹ́ ká tẹ̀síwájú, mo fẹ́ ká gbọ́ dáadáa. Ohun yòówù tó wulẹ̀ kí kábíyèsí ọmọ bínú sí. Ẹ gbàdí ẹ dáadáa o, gbogbo ohun yòówù tí kábíyèsí bá máa bínú sí, gbogbo ohun yòówù tí kábíyèsí kì bá máa bínú sí. Ẹ jẹ́ ká lísìn dáadáa o, gbogbo ohun yòówù tí kábíyèsí kì bá máa bínú sí, ìyẹn bàbá wa ẹni ńlá wa ẹni yẹn ní àpọ́nlé nọ́mbà 1 l'Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ HIM His Imperial Majesty Ọba Fọlábí Ọláoyè Ọládùnní Ghandi Orúmọgẹgẹ kẹta kádé ọpẹ́ lórí bàbá àní ṣubú dànù, pé gbogbo ohun yòówù tí kábíyèsí bá máa bínú sí. Kí ni àwọn lọ bẹ̀bẹ̀ fún? Kí ni wọ́n ṣe tí wọ́n fi lọ bẹ̀ bàbá wa ọlọ́lá wa His Imperial Majesty? Kí ni wọ́n ṣe gangan? Kí ni wọ́n lọ bẹ̀bẹ̀ fún? Then kí ló mú bàbá yìí kó máa sọ pé gbogbo ohun yòówù tí wọ́n bá máa bínú sí? Ṣé bàbá ń bínú ni? Ṣé bàbá ń bínú? Then kí ni wọ́n ṣe fún bàbá gangan tí wọ́n fi yọjú sáàfin tẹ́lẹ̀ àwọn lọ bẹ̀bẹ̀? A ó tún ṣe désàlẹ̀ kó mú sọ pé àwọn fídíò tèmi ń ṣe jáde àmọ́ rẹ̀ kọ́ mú jáde ńbẹ̀ torí bàbá ibẹ̀ ń gbọ́ taná wọ́rọ̀ ni. Níwọ̀n bá tèmi dẹ́ mọ̀ èmi ó tú jáde díẹ̀ fún un. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Mo dáadáa a rí pé ẹ̀tọ́ ni tí nǹkan yòówù tó wulẹ̀ kọ́ máa ṣẹlẹ̀ láàrin kábíyèsí
bàbá wa Adéṣeun àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ kábíyèsí ò ní lálẹ́gbẹ́ ẹnìkankan nínú wọn àwọn náà ní. ẹgbọ́n tí a ń sọ o wípé ohun yòówù tí bàbá wa lọ́la wa Ọba Ghandi bá mọ ìgbàgbọ́ yòówù tí ìbáwò kan máa bínú sí wípé Alhaji Èjìdé àti ex-senator Adéṣeun Máyégún àná Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù Ọjàgbó ìmáàmù Tọ́lẹ́à ipò yòówù tí wọn ò bá ṣe àbí tí wọ́n jẹ́ ohun yòówù tí ìsìnkú àmọ́jẹ bá máa bínú sí so mo fẹ́ ká wá gbọ́ ní tí ó tẹ̀lé dáadáa. àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ lálẹ́gbẹ́ ẹnìkankan nínú wọn àwọn náà ní lẹ́tọ̀ọ́ láti bẹ kábíyèsí pé kí wọ́n má bínú. so wọ́n ní ohun yòówù tí Alhaji Èjìdé ex-senator Adéṣeun àti ìmáàmù Tọ́lẹ́à Ọjàgbó pé ohun yòówù tí wọ́n bá ṣe ohun yòówù tí bá ṣẹlẹ̀ wípé àwọn náà ni wọ́n bẹ His Imperial Majesty Ọba Fọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmọgẹ̀gẹ̀ kẹta ohun yòówù tí kì bá ṣẹlẹ̀ ẹjẹ́ àtẹ̀síwájú. wọ́n sì mú kan wọ́n fi kó èjì àfẹ́ lẹ́gbẹ́ náà ohun kàyéfì kan tó wá ṣẹlẹ̀ tó. ètò àǹfààní sì ni pé wọ́n ní amó kan kú èjì pé wọ́n gba ààfin lọ ẹ̀dá kò tí mi wá fẹ́ fàyọ ni wípé ṣé ìmáàmù Tọ́lẹ́à náà lọ mo sì fẹ́ ṣèwádìí dáadáa mo fẹ́ tún wádìí ṣe lórí ọ̀rọ̀ yẹn. Alhaji Monsuru Èjìdé ex-senator Adéṣeun ó dákọ̀ Ìmáàmù Tọ́lẹ́à náà ṣé Ìmáàmù Tọ́lẹ́à náà lọ bẹ̀bẹ̀ ń bẹ̀ dẹ́n kí wọ́n lọ bẹ̀bẹ̀ fún ohun yòówù tí bàbá wa His Imperial Majesty ìbá àmọ́ bínú sí wípé ọmọ náà ni ó bẹ bàbá bí pé Alhaji Monsuru Èjìdé àtàwọn ẹjọ́ kọ́wọ́ nílò náà wọ́n bẹ bàbá ẹ̀ṣẹ̀ wo gangan ni wọ́n ṣẹ̀tẹ́ lọ bẹ̀bẹ̀ fún dẹ́n kí ni ohun yòówù tí bàbá wa His Imperial Majesty wọ́n bá àmọ́ bínú fún. ẹ jẹ́ ká gbé yẹ̀wò dáadáa o nísìnyí ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò náà torí ẹni tí ó bá yẹ ẹ jẹ́ ká tún padà sẹ́yìn díẹ̀ kọ́rọ̀ yóò lè nítumọ̀ ẹni tí ó bá yé dáadáa ẹ tún jẹ́ ká rán wa létí ká tún padà sẹ́yìn díẹ̀ ẹ rí i wípé nípìnlẹ̀ pẹ̀pẹ̀ awuyewuye lórí Ìmáàmù àgbà ní Ògbómọ̀ṣọ́ wọ́n fi ń yé wa ní tí ń jó títọ́ tí ń jó dòdò pé kò ń sórí Ọba Ghandi ló ti start wọ́n ní kò sórí Ọba Ghandi ni wọ́n látàrí bàbá wa ọba àná tán wájà Ọba Jimoh Ajagungbadé kẹta mo ṣe fìlà fúri adé iwájú tí bàbá dojú kọ kọ́lọ̀ ń jẹ́ ọ̀dà ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ yóò máa dùn ní títí láéláé àmì ẹ̀sẹ̀ yóò máa dùn sí ni l'Ógbómọ̀ṣọ́ ní bàjẹ́ l'Ógbómọ̀ṣọ́ ní ṣubú dànù. wọ́n látàrí bàbá Ọba Jimoh Ajagungbadé kẹta ní ọ̀rọ̀ yẹn ti wà ńlẹ̀ tá mọ̀lẹ́bí ti yarí pé eléyìí sára wa wọ́n ní wọ́n mú lẹ́tà lọ́bẹ̀ àti gbá àwọn fídíò jáde lóríṣiríṣi mo ní kákan sọ briefly kó lè nítorí ní fi máa bẹ̀ wá pé tá a bá wo fọ́nrán tuntun tán mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run bá tóbi Ọlọ́run fẹ́ ẹ wù lọ sẹ́yìn àwọn fídíò mẹ́ta ṣe lẹ́yìn yóò máa jẹ́rìí sáwọn ọ̀rọ̀ tá à ń sọ gbogbo tẹ́ bá wọ́n máa jẹ́rìí sí tá à ń bá lọ yìí ni torí pé à ń ṣe wọ́n sísẹ̀ ń tẹ̀lé ni chain dẹ̀ ni wọ́n so mọ́ra wọn ni kò sí ìtẹ́ máa wò lọ́nbi tàwọn èyàn tí ò ní máa túmọ̀ tíwájú fún yín pé ibi tọ́rọ̀ ti ń bọ̀ ni ibi tọ́rọ̀ ti ń bọ̀ ni ní ti ń ṣẹlẹ̀ ní ní tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni yóò máa túmọ̀ ẹ̀ fún wa bẹ́ẹ̀ fídíò tó ń tàbá wò yẹn yóò àbùtún máa yé wa sí dáadáa torí àkànṣe fídíò yìí pàkàn ń ṣe fídíò I'm not just producing video for producing sake I'm producing all my valuable videos for we youth the elderly people for we to learn to open our eyes to let us understand between the true and the bad, to let us know how the right way to follow, to behave in the society, so that you will be a helper to the society, you not be a destroyer. Gbogbo nǹkan tá a bá ń ṣe yóò máa bá àwùjọ tá a bá wà mu àní jẹ́ ọ̀tá àní jẹ́ àdàlúrú àní jẹ́ bàǹkan jẹ́ nínú ìlú téèyàn bá wà. Ìdí tèmi fi ṣe fídíò tèmi jáde ni ẹni tó bá gbé fídíò jáde lọ́nà yẹn ó gbọ́dọ̀ jẹ́ni tí ó tọ́ bó ti tọ́ bó sì ti yẹ tí ò ní fi kan fún kan à ń kó inú mi tẹ̀ wá dùn pé kò sẹ́ni tí mo mọ̀ nínú gbogbo wọn kò sí ẹnì kankan tí mo mọ̀ lójú báyìí nínú gbogbo wọn so ìdí nìyẹn tó jẹ́ kọ́kàn mi máa balẹ̀ wípé tí mò ń sọ I'm not selling anybody mi gbè lẹ́yìn anybody but tó bá dàbí ẹni pé mo gbè lẹ́yìn rẹ̀ jẹ́ pé nìyẹn ń sòtọ́ ni
a jẹ́ pé ẹnìyẹn ó ń sòótọ́ ẹnìbàdàn àfi pé mi ṣáàdì lẹ́yìn òun a jẹ́ pé tọ̀ kẹ́niyàn chẹ́ẹ̀kì àwọn ìwà rẹ̀ àbúrò ọ̀rọ̀ táwọn ènìyàn ń sọ fún wọn chẹ́ẹ̀kì. wọ́n ní wọ́n ti sọ̀mìtì lẹ́tà wọ́n sọ fẹ́nìkan wọ́n ní ẹgbẹ́ fẹ́nìkan pé nìyẹn ò gbé jíṣẹ́ wọ́n á jẹ́ kí wọ́n ó ráyè dọ́dọ̀ bàbá ìyẹn Supreme Majesty bàbá ọba Jimoh Ajagungbadé kẹta kó tó di pé bàbá wájà ń dẹ̀ ní kò pẹ́ tí wọ́n gbé ọ̀pá àṣẹ fún Ìmáàmù Tọ́líà ní kò jọ̀sẹ̀ mẹ́ta lọ sóṣù kan tí bàbá fi wàjà bàbá gan ti dàgbà ń gbà yẹn wọn lára ò ṣe kúsákúsá ẹ̀wà rí yẹn sí báyìí tí wọ́n láti gbà wọ́n ti ń fa wọn ní à ń sọ wípé kò sẹ́ni tó lè yanjú rẹ̀ kádẹ́gbéyàwó tí ń jó títọ́ ọba ló fi jẹ oyè ọba ló fi joyè lèmọ́mù so díàfọ̀ ẹni tó lè sọ̀rọ̀ lórí náà lọ́ba ní tí tá a sọ tí ń jó títọ́ tí ń jó dodo dẹ́ẹ́jẹ́ ká wo nature ìlú Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ ká sòjóró ẹ má jẹ́ ká ṣèké ẹ má jẹ́ ká ṣàbòsí pàápàá jùlọ àwọn mùsùlùmí ẹ má jẹ́ ká sòjóró ẹ má jẹ́ ká ṣèké ẹ má jẹ́ ká ṣàbòsí. oríṣi ẹ̀sìn mélòó ló lè jẹ Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ oríṣi ẹ̀sìn mélòó ló ní agbára ló láṣẹ láti joyè tí ó di Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ mẹ́ta ni oníṣẹ̀ṣe àwọn nọ́mbà wà ní ẹnìkan wọ́n dẹ̀ láwọn ni a ti ń jẹ́bọ̀ látẹ̀yìn nígbà tẹ́sìn Ìsìláàmù dé tẹ́sìn kìrìsìtẹ́nìtì dé tí ẹ̀ ń dà wọ́n ní kìrìsìtẹ́nìtì ẹ̀ ń dà wọ́n ní ẹ̀sìn Ìsìláàmù ni àwọn náà lórí ọ̀fẹ́ láti máa gun orí àpèrè yẹn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ẹ wà ní ẹ̀ báyìí sìn so tá a bá wá fà lọ tá a fà bọ̀ àpèrè yẹn gangan ta ló dá a kalẹ̀ ta ni foundation rẹ̀ who is the founder of that ààfin Ṣọ̀ún àpèrè yẹn gangan tẹ́ ń joyè yẹn àwọn wo ní ṣètò ń bẹ̀ ẹ rí i pé àwọn oníṣẹ̀ṣe ni àwọn oníṣẹ̀ṣe ni ẹ wá jẹ́ ká gbé yẹ̀wò wọ́n ní láyé bàbá wa ọba Jimoh Ajagungbadé kẹta wọ́n ní chọ́ọ̀chì kan bẹ́ẹ̀ ń lo Ògbómọ̀ṣọ́ wọ́n dárúkọ rẹ̀ àti fi àwọn fídíò jáde wọ́n ní láyé bàbá ọba Jimoh Ajagungbadé kẹta mùsùlùmí bàbá àdótìgbò Jimoh Ajagungbadé Jimoh wọ́n láwọn chọ́ọ̀chì yẹn awuyewuye wáyé nígbà yìí bàbá wa ọba Jimoh Ajagungbadé kẹta pé bàbá pàṣẹ nígbà yẹn pé wọ́n ti chọ́ọ̀chì yẹn ẹ má dàlúrú mọ́ mi lórí bẹ́ẹ̀ bá lè dúró kẹ́ ẹ tó fúnra yín ṣe bẹ́ẹ̀ lẹ́ ti ń ṣe bọ̀ látijọ́ yìí ẹ̀mí ló ní ọba dá sọ̀rọ̀ yín tí ìbá ipẹ́ níta bá gbé láàfin pé tọ̀ nǹkan báyà fẹ́ ṣe o sọba tójú bọ àárín yín ni àbí tí ń ṣẹlẹ̀ ẹ má wàá fi àìgbọ́ra ẹni yé kẹ́ ẹ má fi jẹ́ káwọn èèyàn máa sá fún ní Ògbómọ̀ṣọ́ wọn ní bàbá pàṣẹ pé kí wọn ti chọ́ọ̀chì yẹn kó fi yanjú ọ̀rọ̀ ara wọn àlẹ́jẹ́ lè bí mi ṣe ń gbọ́ táwọn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ti sọ àti gbá fídíò ẹ̀ sẹ́yìn dáadáa wọ́n gbà wọ́n yanjú ẹ̀ tán ni a tó sí church ń padà tálàáfíà ṣẹ̀ṣẹ̀ wà tí gbogbo wà tí ìlú ń lọ bó ti yẹ kó lọ wọ́n gbọ́ra wọn yé kò sí já kò sí kò sínú kankan wọ́n ẹsẹ̀ sí church yẹn padà bàbá ọba Jimoh Ajagungbadé kẹta ni wọ́n ní kí wọ́n pàṣẹ nígbà pé àwọn ni wọ́n pàṣẹ pé wọ́n ó tì gẹ́gẹ́ bí n táwọn èmi ń sọ sí pé ẹ̀sìn mẹ́ta ló lè jọ Ṣọ̀ún l'Ògbómọ̀ṣọ́ àwọn oníṣẹ̀ṣe lọ́dẹ̀ ní àyọjú náà ni mùsùlùmí wá lọ́bẹ̀ àyọjú náà ni kìrìsìtẹ́nì wá lọ́bẹ̀ àti tó lè pè láyọjú náà torí pé ńgbà wọ́n gbẹ́sìn ìsìláàmù dé tẹ́gbẹ́sìn kìrìsìtẹ́nì dé àwọn oníṣẹ̀ṣe náà ló fún wọn lọ́mọ àbí ṣé àwọn Sáúdí kó ẹ̀sìn wá bí wọ́n kó àwọn ọmọ wá bí pẹ̀lú ẹ̀sìn ni ṣé wọ́n kó àwọn ọmọ wá láti bí wọ́n ti ń gbẹ́sìn bọ̀ wá pé tọ̀ àwọn tí ọmọ bá ń ṣẹ̀sìn ni wọ́n kó wọn wá wọn ò kó wọn wá àwọn aráàlú náà ní àwọn náà ń fọmọ wọn kalẹ̀ tá a bá sì wò láyé jọ̀ọ́ dáadáa ẹ rí i pé àwọn onífá wọn nínú rẹ̀ gan tí wọn bá bímọ wọn ni wọn kò sí tí wọn fẹ́ ṣe láyé wọn ó béèrè lọ́wọ́ fá kò sí tí wọn fẹ́ ṣe wọn ó béèrè pé níta fẹ́ ṣe sọ́nà ni àbí gbólàntọ̀ kò má jẹ́ pé inú sàn la dorí kọ wọn ó béèrè wọn ni wọn ó bẹ ọmọ ìkàlẹ̀ wọn sọ pé ìmọ̀lẹ́ lélẹ́yìí ìmọ̀lẹ́ lélẹ́yìí àfa àkọlọ́lọ́ kọ́ wọn o àfa àkọlọ́lọ́ bá wọn o tọmọ yẹn bá ti wá dàgbà débi pé tí ń tójú bọ wọn ó sì fà á lọ fáfá kan pé tọ ọmọ yín lélẹyìí ara wọn ló dà fà ńláńlá lónìí yìí ló dé yẹn ńlá ní ẹ̀sìn Islam lónìí yìí ẹ wà ní ẹ̀sìn báyìí so àwọn wọn ò wo ẹ̀sìn kan wò wípé àlébù ló jẹ́ fáwọn àbí ìdíwọ́ ló jẹ́ fáwọn ṣùgbọ́n àwọn tí wọ́n fún lọ́mọ tí apá ọmọ wọn fi develop ẹ̀sìn Christianity ọmọ wọn fi develop ẹ̀sìn Islam àwọn ló wá jẹ́ nira fún àwọn oníṣẹ̀ṣe lónìí yìí ẹ wà ní yẹn sọ wọ́n ní à ń pariwo wípé kò sẹ́ni tó lè yanjú ọ̀rọ̀ yìí àfi tọ́ba míì bá jẹ lọ́ba míì lè yanjú rẹ̀ ìyẹn oyè lè mọ́ mú àgbà
ọmọ òríjínà ọmọ ni kìí ṣe òríjínà ọmọ ni yóò kú lórí oyè ni kò ní kú lórí oyè ni ọmọ ilé Ayílára kìí ṣe ọmọ ilé Ayílára kìí tiẹ̀ sọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n ní àfi tọ́ba míì bá jẹ tàbá sì gbéyẹ̀wò lóòótọ́ bí yẹn bá lọ fẹ́rẹ̀ yẹn kóòtù tẹ́ ẹ̀ bá ní fẹ́ra yín mọ́ kóòtù náà lẹ́tì lọ túká ẹ̀ nígbà mọ́ṣáláṣí lọ ẹ̀ sì nígbà chọ́ọ̀chì lọ kóòtù tẹ́ ti lọ sóra yín pọ̀ ni ibẹ̀ náà lẹ́ padà sí bó jẹ́ kí mọ́ṣáláṣí lẹ́ bá ti sóra yín pọ̀ ibẹ̀ náà lẹ́ padà sí tẹ́ bá túká tó àjẹ́ pé chọ́ọ̀chì náà lẹ́ bá ti sóra yín pọ̀ tẹ́ bá ti sọ ẹ̀mí tẹ́lẹ̀ sí mọ́ ọ̀dọ̀ pásítọ̀ náà lẹ́gbàá lọ chọ́ọ̀chì tí ọba tí ó tutù yín ká padà pé tọ̀ ẹ má wulẹ̀ para yín ẹ má dara yín láàmú ní wọ́n bá yín sọ tí advice tẹ́ gbà ntẹ́fì àmọ́ bára yín gbé tẹ́fì para yín yẹn wọ́n fẹ́ gé méjì wọ́n ká kó bá tiẹ̀ lọ ní rọ́nà àtàláfíà ẹ̀sìn gbọ́dọ̀ bára yín jà ẹ wà rí yẹn so ìgbà tí bàbá wa dẹ̀ gun orí àpèrè yẹn bàbá wa Ọba Ghandi gbogbo èèyàn ní confam ẹ̀ ni wọ́n sọ pé bàbá kọ́ ló lọ taná wá ọ̀rọ̀ yìí kalẹ̀ wọ́n lọ́ba Ghandi ọ̀dá sí i wọn ò lọlé Ayílára wọn ò lọ bá lè máàmù wọn ò sì ṣèwádìí nǹkan kan lọ́wọ́ wọn pé tọ̀ sọmọlé ní àbọ̀mọlé kọ́ ẹgbọ́ sọmọlé ní àbí ìsọmọlé yín wọn ni wọn sì wádìí lọ́wọ́ ẹni bọ̀dẹ̀ àlẹ́jẹ́ lè bá a ṣe ń gbọ́ lè máàmù náà wọn ló lọ bá bàbá láti lọ tẹ́ńdà ọ̀rọ̀ kalẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ náà ló lọ bá bàbá láti tẹ́ńdà ọ̀rọ̀ kalẹ̀ wọ́n fà lọ wájú wọ́n fà lẹ́yìn wọ́n gbé síwájú wọ́n gbé sẹ́yìn wọ́n yí rí ẹ̀ wò gẹ́gẹ́ bí àwọn ọba àti àwọn ìgbìmọ̀ ẹ̀ sí máa ṣe pa eléyìí sọ̀rọ̀ àfin ẹ padà lé nítùbí ìnàbí ẹ lọ yanjú rẹ̀ ẹ wo àárín yẹn ìní wọ́n fi tì wọ́n sílé ṣùgbọ́n kàkà tí lè má mọ́ fi bá àwọn òbí rẹ̀ lọlé àlẹ́jẹ́ lè bá wa ṣe ń gbọ́ wọn lọ́ba ló pè lẹ́jọ́ kọ́dà àwọn ẹlẹ́jọ́ ń bẹ ń kóòtù dì sí yìí ẹjọ́ sì wà ń kóòtù dì sí bá táyà ń pariwo pé kó sá gbẹ́jọ́ kúrò ní kóòtù wọn ní àlẹ́jẹ́ lè bẹ́mi sí ń gbọ́ wọn ní tọ́lé á sọ wípé bó máa gbẹ́jọ́ kúrò ń bẹ́ omi ó tàtẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ẹ̀wà rí yẹn sí báyìí so èmi ò rí fídíò rẹ̀ bọ̀ táwọn èèyàn ń sọ pé kò lè gbẹ́jọ́ kan tó ń sọ pé fi ń dìfẹ́ǹdì póòsì rẹ̀ ni pé póòsì máàmù ò ń dìfẹ́ǹdì ẹ̀ ni kọ́mọ wọn gbé póòsì yẹn ṣubú tó bá wọn kálukú ló lè ṣe bọ́n mo fẹ́ fàyọ ni wípé nísìnyẹ ẹwọ ẹni tó gbé yẹn lọ sí court ọ̀rọ̀ tí àáfàá yìí ń sọ ń sìn àwọn ní fi ń back Alhaji Monsuru Ejide ex-senator Adéṣeun Máyégún àná Lèmọ́mù Tọ́lé àtàwọn bẹ́ẹ̀ lọ tí wọ́n jọ kóra ń pọ̀ pẹ̀lú Lèmọ́mù Tọ́lé àyè tí wọ́n jọ wà against His Imperial Majesty Àpèrè Ṣọ̀ún ẹ wà ní ẹ̀sìn báyìí kìí sí bàbá wa His Imperial Majesty lọ dá ọ̀rọ̀ yìí kalẹ̀ then Lèmọ́mù ló lọ gbọ́rọ̀ bá bàbá ìdílé rẹ̀ ló lọ gbọ́rọ̀ bá bàbá ìgbà tẹ́ ẹ mọ̀ pé Kristẹni ni bàbá why should you go there kí ó tẹ̀ lọ rìpọ́tù ọ̀rọ̀ fún bàbá gbà tí bàbá ò lágbára láti sọ̀rọ̀ lórí rẹ̀ tí bàbá ò láṣẹ láti sọ̀rọ̀ lórí rẹ̀ gẹ́gẹ́ bẹ́yìn ṣe rò ó kí ló dé tẹ̀ lọ kọjọ́ bá bàbá láàfin bàbá ò pẹ́ anybody kúrò àwọn ní bàbá ò sí nílé bàbá wà rìn àjò àgbà tí lè máa mú wọ bàbá wálé pé by fire by force ẹ padà bàbá sì padà wọ́n ní bàbá padà bá a ṣe ń gbọ́ wọ́n ní bàbá fẹ́ fly ni wọ́n ti ṣe sẹ́tù gbogbo ẹ̀tàn ogun tí wọ́n mú bí Kaduna wọ́n wà ní Port Harcourt wọ́n wà ní láti fò ẹ máa bọ̀ nǹkan yìí wọ́ o ẹ̀wọ̀n ò lè lórí ijọ́ mẹ́rin lórí ijọ́ márùn-ún o ẹwà àríyàn sì bàbá padà immediately wọ́n dẹ̀ wá dá Lèmọ́mù lóhùn sáà pé bàbá yẹn ò nífẹ̀ẹ́ Lèmọ́mù Tọ́lé àní. then ẹni tó gbèyàn lọ ilé ẹjọ́ ẹ jẹ́ kájọ gbé yẹ̀wò ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa gbogbo ẹ̀yin lólùfẹ́ ẹ jẹ́ kájọ gbé yẹ̀wò Lèmọ́mù àtàwọn jàmá rẹ̀ ń ló gbé ọba lọ ilé ẹjọ́ àwọn ló gbé Àpèrè Ṣọ̀ún lọ ilé ẹjọ́ wọ́n sì lẹ́sùn mẹ́ta ságírí tí wọ́n kà sí bàbá lọ́rùn tá a ti ń ka wá bọ́ọ̀lù alátẹ́yìn ẹgẹ́ tí wọ́n lọ́ba kọ́ lóní mọ́sálásí òun èso olóyè ààfin ìní wọ́n sá lọ kàkalẹ̀ oríṣi mẹ́ta ni ẹwà rí ẹ̀sìn báyìí ẹni bàbá dẹ̀ ń kílèmù wípé tóun bá lóun ọ̀yà sí pé àwọn èkírun àwọn kílànfẹ́ àwọn òkú ní kírun lẹ́yìn ìmáàmù tó yẹ wà nù tápé òun náà lọ́ka pé wọn ò nílé ìmáàmù mi mọ́sálásí nínú ààfin òun náà tó wà bí yọ lọ sàdá òbójókòó tiwọn bí kìrìsìtẹ́nì wà bẹ̀ tí wọ́n á ṣàdúrà òbójókòó tiwọn boníṣẹ̀sí wà bẹ̀ wọ́n á ṣàdúrà orúkọ bójókòó tiwọn ọba gbogbo ìlú ni kì í sọ ọba ẹ̀sìn kan kì í sọ ọba ẹ̀sìn kan ní Ṣọ̀ún so kádẹ́ ẹ̀ mọ́ dìmọ́ pé ẹ̀sìn mẹ́ta ló wà nílùú Ògbómọ̀ṣọ́ lèmi lè máa fi parí gbogbo àyè pé ẹ lè fi ìlú Ògbómọ̀ṣọ́ wélú Ìlọrin lẹ́ni tí ọba ní ṣe àbòsí mùsùlùmí nìkan ní jókòó sí pálásì ọba ńlọrin mùsùlùmí nìkan ní ẹ̀lẹ́bá kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ní bóníṣẹ̀sí ń bẹ́ẹ̀
ní ti ààfin Ògbómọ̀ṣọ́ oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé ńlọ́láàfin lóní gbogbo kọ̀rọ̀ àtọ́ǹkan ààfin mùsùlùmí yọjú lọ́bẹ̀ ni kìrìsìtẹ́nì yọjú lọ́bẹ̀ ni mùsùlùmí ọ̀wà yarí wípé oníṣẹ̀ṣe ò gbọ́dọ̀ jẹ́ kíní kan ò gbọ́dọ̀ ṣe pé mùsùlùmí náà mọ̀ pé wáyẹ̀yìn nílùú tẹ́ pé ẹlẹ́bọ lónìí àwọn oníṣẹ̀ṣe lónìí inú tí wọ́n sì da ara wọn gbàlejò wọn fi gbà yín mọ́ra ẹ̀sẹ̀ wá lè jù wọ́n lọ ẹ̀jọ̀ máa pín ẹ̀jọ̀ máa ní sùúrù fúnra yín ni ẹ̀jọ̀ máa ní sùúrù fúnra yín ni o ẹ wo àárín yẹn sìn báyìí nísìnyìí bàbá yìí wá fi ń yé wa wípé wọ́n gba ààfin lọ wọ́n lọ bẹ̀bẹ̀ kí wọ́n lọ bẹ̀bẹ̀ fún kí ni wọ́n lọ rí bàbá fún ìyẹn bàbá Ọlọ́láwà sí Supreme Majesty Ọba Afọlábí kí ni ẹ̀bẹ̀ tí wọ́n lọ bẹ̀ láàfin ó dàbí ẹni tí example tí mo lè ṣe àkàrà tí mo lè ṣe ó lè yé wa dáadáa ẹnìkan nísìnyí ó lo agbára lórí ẹnìkejì oníkọlọ́pù tí malé wọ́n sì tì malé ọkẹ́sùn sí lọ́yìn pé kò sí tọ́kàn ọlọ́pàá yẹn bá kẹ́sùn sí yẹn lọ́rùn kó àbọ̀ ọ̀sẹ̀ nìyẹn ọlọ́pàá ó ti lu ẹ̀ mọ́lé pé tọ̀ ẹ̀yọ ẹgbẹ́ sí kóòtù kọ́ lọ dìfẹ́ǹdì ara rẹ̀ ńbẹ̀ tó bá ti rí ẹ̀ dìfẹ́ǹdì ńlọ nìyẹn ọlọ́pàá lágbára láti pé kó má gbé lọ kóòtù wọn ò sì lágbára pé lórí kóòtù pé nǹkan báyìí ní kẹ́ sọ. sẹ́ni tó wá tìyàn mọ́lé ní ọmọ abẹni tó tì mọ́lé ni abẹni tó tì mọ́lé ní ọmọ bẹ̀bẹ̀ pé kún ó sì ń kalẹ̀ mo fi sọ pé àbòsí wà ní ọ̀rọ̀ yìí ẹni tí ó bá wá tẹ̀lé tó dáadáa àwọn tí ó bá mọ tí ń lọ ní Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ bá gbọ́ fídíò eléyẹ pé bàbá ọba Ghandi ṣe wá burú báyìí wọn ò sì wá lójú àná báyìí ẹ fura sọ̀rọ̀ dáadáa Lèmọ́mù Tọ́lé àyín ló gbé ọba ìlú lọ ilé ẹjọ́ ẹnikẹ́ni tó bá sì ti gbọ́ ọba ìlú lọ ilé ẹjọ́ lórí nǹkan tó jẹ́ nǹkan tìlú gbogbo ìlú pátápátá àtàgbègbè rẹ̀ ló gbé lọ ilé ẹjọ́ kódà àwọn tó wà lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ gbé wọn lọ ilé ẹjọ́ tàbá wò lọ́nà tó tẹ́ bá ní ọmọ abo Alhaji Mansur Èjìdí wọn lọ Ògbómọ̀ṣọ́ ex-senator Adéṣe ọmọ ìlú wo ni wọ́n lọ Ògbómọ̀ṣọ́ bàbá Sàká Balógun ọmọ ìlú wo ni wọ́n lọ Ògbómọ̀ṣọ́ àwọn tí ń tẹ̀lé sí gbogbo àwọn tí ń tẹ̀lé tọ́jú ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ó gbé àwọn yẹn òǹgàn lọ ilé ẹjọ́ ó gbé wọn lọ ilé torí pé ìlú ló gbé lọ ilé ẹjọ́ dẹ́ńtà bá wá gbé yẹ̀wò dáadáa mọ́ṣáláṣí yẹn ń sìn báyìí ṣé bàbá wa ń lọ kírun ní mọ́ṣáláṣí ni ìyẹn sì Supreme Majesty Ọba Afọlábí Ọládùnní Ghandi Olúmọ̀gẹ̀gẹ̀ kẹta ṣé mùsùlùmí ni bàbá èsì mùsùlùmí bàbá èsì mùsùlùmí bàbá èè lọ mọ́ṣáláṣí lọ kírun dẹ́n bàbá wa ń wò wípé àwọn èkú lọ mọ́ṣáláṣí dandan ni bàbá lóhùn òun kọ́lọ́fọ̀ òun fojoyè gan kọ́mọ bóyè lọ àwọn ò lè lé kó mọ́ṣáláṣí àwọn ò sì ní lọ bẹ̀ lọ kírun ṣùgbọ́n nínú fámílì àwọn gangan tó jẹ́ fámílì Ọláoyè tí ń jọba ṣé bàbá ló ní fámílì ọmọ bàbá jẹ́ nínú fámílì o tí ó bá yé wa kó yé wa dáadáa ọmọ ni bàbá jẹ́ nínú fámílì wọn tí wọ́n bá sọ pé bàbá níta bá yọ ti àkórè sọ fún bẹ́ẹ̀ wọ́n ní tọ̀ ọmọ Ọláoyè ìní bàbá wa Òrúmọ̀gẹ̀gẹ̀ ọmọ Ọláoyè ni wọ́n ò ní sọ pé bàbá Ọláoyè so ọmọ kò tí bó ti yàn ṣe lè dàgbà tó láyé ọmọ inú ilé kan ni wọ́n mọ̀ pé torí nǹkan ló dánú ilé yẹn kalẹ̀ òun kọ́ ni foundation inú ilé yẹn òun kọ́ ni founder inú ilé yẹn òun kọ́ ni number one inú ilé yẹn so bàbá wa ń sìn yìí ọmọ ni wọ́n jẹ́ nínú ilé Láòyè tá a tún wí yìí gan ni a tún pín díẹ̀díẹ̀ ó dàbí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ẹ̀gbọ́n àbúrò wọn tó lera wọn so wọ́n wá ní tẹ́ bá gúrùpù fámìlì wọn tẹ́ bá fẹsẹ̀ gúrùpù wọn jọ pé ẹ̀yin mùsùlùmí ẹ kúrò ń bí tọ́jú Ọláoyè kún ọ́ kà wọ́n àwọn kìrìsìtẹ́nì tó jẹ́ Ọláoyè ẹ dúró báyìí kún ọ́ kà wọ́n àwọn oníṣẹ̀ṣe tó jẹ́ Ọláoyè ẹ kà wọ́n wọ́n ní mùsùlùmí kárì nǹkan bíi 95% kápò 90 wọ́n ní mùsùlùmí àárín àwọn mo ti ń gbọ́ àlẹ́jẹ́lẹ̀ wípé 90% wọ́n kárì rẹ̀ láwọn tó jẹ́ mùsùlùmí dẹ̀ má gbàgbé o ìsìn Supreme Majesty Ọba Ghandi kìrìsìtẹ́nì làwọn so wọ́n á ní kìrìsìtẹ́nì kárì nǹkan bíi 3% oníṣẹ̀ṣe kárì 2% ṣẹ̀rípẹ́sì mẹ́ta ìlọrin lọ́wọ́ àmẹ́ dẹ̀ wá jẹ́ ká gbé yẹ̀wò tí bàbá wa Ghandi máa sọ pé èmi èkú ṣe mùsùlùmí bó ní sì á máa jà fún mọ́ṣáláṣí kọ́yẹ́ kí lè mọ́mọ́ wọn gbé lọ gbólóhùn lòún ní òun kọ́ ló ń fò oúnjẹ kó mọ́ bá lọ àjẹpọ̀ ńlọ nínú àbí bàbá rẹ̀ ńlọ ní. dẹ́ àwọn tó wá jẹ́ mùsùlùmí nínú ilé Láòyè gangan ojú wo ni wọ́n fi wo àpèrè sọ̀hún mọ́ bàbá Ọba Ghandi tọ̀tọ̀ tó wà ń bẹ̀ pé mẹ́wàá máa ń bẹ lọ bàbá yìí àwọn òjẹ̀ ní pé bàbá torí pọ́ mọ́ wọn ni
náà máa ń bẹ lọ́wọ́ ọmọ wa tá fi sídìí oyè tó di bàbá wa mọ́ wa lórí tá a gbé síbẹ̀ ọmọ wa ní ọmọ nulẹ̀ láòyè níwọ̀n ní wọ́n á fi mọ́sálásí kalẹ̀ tó tí ètí ṣe mùsùlùmí tó bá pé chọ́ọ̀chì ní ṣé yọ gbà kí ẹnìkan sọ pé òun ló ní chọ́ọ̀chì wá pé ìlú náà máa kọ́ chọ́ọ̀chì chọ́ọ̀chì ọba àbí ojúṣe sí ọba ṣé yọ gbà àgbà tó tí èṣe tó wá pé kírísítẹ̀ bá ń ṣe yọ gbà. dẹ́n ká tún gbé kúrò lórí Láòyè gangan wọ́n ní ìdílé bíi 5 ní ń joyè Ṣọ̀ún lù Ògbómọ̀ṣọ́ ìdílé 5 ní ẹni ń joyè bí ìdílé má bóyá 6 bí 5 bọ̀t ká pè ní ìdílé 5 ní ń jọba ní ń joyè Ṣọ̀ún lù Ògbómọ̀ṣọ́ kírísítẹ́nì ń bẹ láàrin wọn rẹpẹtẹ mùsùlùmí ń bẹ láàrin wọn rẹpẹtẹ oníṣẹ̀ṣe ń bẹ láàrin wọn rẹpẹtẹ tí ọba Ghandi bá wá fi lè mọ́mù kalẹ̀ pé tọ̀ èmi ègún ṣe mùsùlùmí máa gbé mọ́ṣáláṣí lọ gbòtí láwọn akọ́lá ní ìmọ̀ gbé lọ kí lójú wò làwọn fámìlì márààrún ọmọ fi wo ìsìn primacy ọba Ghandi pé ṣé láyé bàbá yìí ni gbogbo wa fẹ́ rí báyìí ṣé tí mùsùlùmí bá wọbẹ̀ tó lè rí gbà mọ́ toríṣẹ̀ṣe bá wọbẹ̀ tó lè rí gbà so ìdí nìyẹn tẹ́ pé wọn ò gbọ́dọ̀ fi mọ́ṣáláṣí yẹn lẹ̀ fún òun ló sì gbé baba lọ ilé ẹjọ́ sẹ́ni tó wá gbèyàn lọ ilé ẹjọ́ ẹ dákun ẹ má jẹ́ ká ṣàbòsí o ẹ wo orí mọ́mbàrí àáfàá lúwo ni ò tí ì fẹ́ mọ bùn lèmọ́mù tọ́lé à ń sùúrù lórí mọ́mbàrí báyìí kò sá àáfàá lú yẹn àáfàá wo bùn ń sùúrù káti ẹ̀ pé mufti ìlú wa láyà sẹ́ndì òun lídìí rẹ̀ pé kọ́mọ̀ ń so kò sí nǹkan kan ìwọ ẹ̀yìn òun gbáwájú gbá fúrọ́ǹtì fún ṣé gbogbo àáfàá lú wo ló á sọ̀pọ́tì lèmọ́mù tọ́lé pẹ̀lú orí mọ́mbàrí bí ti máa ń sọ̀rọ̀ bí ti máa ṣe ojúbà ń bẹ̀ ṣé gbogbo àáfàá lù lọ́yìn lọ́sọ̀pọ̀tì ẹ̀ ṣé gbogbo àáfàá Ìbàdàn lọ́sọ̀pọ̀tì ẹ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àáfàá tújáde pé ẹ má bẹ̀sẹ̀ Islam yìí jẹ́ ẹ sì máa yẹ̀yí ọba ẹ sì máa pòwe mọ́ba gbogbo tó bá lè kọ́ bó ṣe ẹ̀yìn ẹjẹ́ sí Islam ọ̀ hàn lára yín kọ́lọ̀ fi ti ń jó títọ́ kó fi hàn dìsín yìí náà ṣé wọ́n gbà wọn ò gbà so ẹni tí ń bẹ̀bẹ̀ lálẹ́ tí ń bẹ̀bẹ̀ lóru tọ́lẹ̀ jẹ́ pẹ́nu òdúró lọ́sàn-án àwọn èèyàn ló kórí íńtánẹ́ẹ̀tì tí ń bú kábíyèsí àwọn èèyàn ló kórí íńtánẹ́ẹ̀tì tí ń yẹ̀yẹ́ àpèrè àwọn èèyàn ló kórí íńtánẹ́ẹ̀tì tí ń fi ìlú Ògbómọ̀ṣọ́ ṣe yẹ̀yẹ́ tọ́lẹ̀ jẹ́ pé ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ náà pera yín ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́wà tẹ̀dẹ̀ ń fojú rí gbogbo ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì àwọn táyì sọmọ ìlú gan tá à ń pariwo pé kódà ìyẹn jáde kí Alhaji Mansur Ejiji jáde kí lè mọ́mù tọ́lé ó jáde pé àbí Abacha Balógun ó jáde pé tọ̀ látòní yìí lọ o ìwọ tó ọba ẹ lè bú ọba Ghandi tó pòé mọba Ghandi tó pòé mápèrè Ṣọ̀ún tó búlò Ògbómọ̀ṣọ́ nítorí ẹ bá rí ń bẹ àwọn làwọn ò gbé ọ káwọn ó ṣèwò káwọn títí tí ó ṣẹlẹ̀ ká fún lọ́sẹ̀ kan káwọn ẹni tí ó lè jáde tí ọmọ kan ò ní fojú wéwé náà ṣùgbọ́n gbogbo nǹkan yìí ń lọ lójoojúmọ́ tí ò dúró kí àwọn tí ń kọ́ àwọn èèyàn ò gbójú sí kámẹ́rà ẹ̀ ní lójú ẹlòmíì bọ̀ kíkọ̀ yìí kíkọ̀ àgbákò ń bẹ lọ́wọ́ ẹlòmíì àmì ìgbójú sí kámẹ́rà tí a ń sọ jáde gbogbo sí ní tẹ́fì wá ṣe tí a sì ń yàkàyàkọ̀ ọba Ghandi wọ́n ń pòwe wọ́n ń sọ sírètì àmì ìbúdú Ògbómọ̀ṣọ́ wọ́n yàkàyàkà ní Ògbómọ̀ṣọ́ ta ló ní ìlú Ògbómọ̀ṣọ́ tí a máa ń yẹ̀yẹ́ àpèrè ta ni wọ́n ń yẹ̀yẹ́ ẹ̀wà nìyẹn ń sin báyìí dẹ́ni sí ìkìlọ̀ fantí ọ̀pọ̀lọpọ̀ fi ń yẹ̀yẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ láti bí ọdún 2 mẹ́ta sẹ́yìn sí lágbà ọba Ghandi ti gorí oyè lágbà tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ lórí ọba Ghandi sí yìí ẹ̀dẹ̀ rí pé ká má gbàgbé orí bàbá ọba Jimoh Ajagungbadé kẹta iná ló ti stáàtì ìgbà wọn sọ di pẹ́ẹ́nì tí wọ́n sọ di pẹ́ńdàtì tí wọ́n gbé kọ́ ọba lọ́rùn bàbá ọba Ghandi tá a bá wá wò lọ tá a wò ó bọ̀ ó dàbí ẹni pé wọ́n fi ọba ṣe defensive mechanism tí ń jẹ́ wípé bàbá fi kíní kọ́ ọba yìí lọ́rùn o omi mẹ́ta tẹ̀yìn wọ̀gbìn lọ́rùn o wọ́n fi kọ́ wàhálà kọ́ ọba lọ́rùn ní tí bàbá ọmọ jẹ́nà tẹ̀bárẹ́ tí máa ń ṣe àkóbá dábà ọlọ́run máa jẹ́ àrí ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọlọ́run máa jẹ́ àrí iye tí yẹn bá ní kéèyàn ò fún kódà bí ọba ní nǹkan kan bó somi ní kéèyàn ò fọ́lùwẹ̀. ẹ wo àárín yẹn nísìnyí wọ́n sọ di pẹ́ńdàtì wọ́n sọ di chéènì wọ́n gbé kọ́ bàbá lọ́rùn wọ́n gbé bàbá lọ kóòtù pé ọba lọ fẹ́ yọ lèmọ́mù sọba ní láníyàn láti yọ lèmọ́mù ẹ padà lé ẹ̀yin lẹ mọ bí wọ́n ṣe bíra yín sí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú rẹ̀ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù yanjú ẹ̀ tẹ́ báyìí ti yanjú ẹ̀ tán kó lórí ẹbí ó mú lèmọ́mù wá padà wọn láti gbà lẹ́jẹ́ lè bá wa ṣe ń gbọ́ tí wọ́n ti dá lèmọ́mù padà lé a tún wá wú gbọ́ èèyàn rẹ̀ yìí wípé àwọn bíi 3 mẹ́rin kan tún lọ bá bàbá lẹ́yìn ìgbà yẹn ní orí pé bàbá ẹ ṣe sùúrù fún wa gbogbo nǹkan yanjú pẹ̀lú ògùn tó lọ́run yanjú rẹ̀
ọlọ́run tóbi lọ́ba Allahu Sati Rahman ẹ dáadáa wa ẹ fún wa lọ́sẹ̀ 2 sí 3 pẹ̀lú ògo tọ́lọ́run balagbá tóbi Ànábì sallallahu alaihi wasallam á yanjú ẹ̀ báyìí ní kedere á yanjú gbogbo ẹ̀ bí lè mọ́mù tọ́lá lọ́ba lọ́pọ̀ àṣẹ ni yóò mọ̀ bọ́pọ̀ àṣẹ rẹ̀ lọ bí ẹ bá sòun lọ́ba lọ́pọ̀ àṣẹ yóò gbọ́ pọ̀ àṣẹ fẹ́ tó bá lálàṣẹ wọn ní fi baba aládéhùn pé tọ̀ àwọn yanjú rẹ̀ wọn láti gbà wọn ti gbà yọ ọ̀sẹ̀ 2 yẹn sìn wọn ló ti lé lọ́dún kan àbọ̀dún 2 ń sìn tí wọn yọjú sí bàbá ipe bí àwọn bá dérè ẹ wà ní yẹn sìn báyìí èèyàn ní sì ń tu lórí mọ́mbà rí bí ejò ṣèbé yìí ń jọ ọjọ́ mẹ́jọ tó kálukú ń dúró de tí ó tún jáde ńjọ́ mẹ́jọ láì ní ṣàbòsí láì ní ṣe èké láì sì ní wojú rere anybody jọ́ mẹ́jọ ní tu bí ebe ṣèbé tó wá jẹ́ wípé tí ó bá sọ̀rọ̀ ń pọba Gandhi ìrùkún wọn wọ ìgbòrúpẹ́ nìkan kàn wo fídíò rẹ̀ tó wá sọ bàbá ọba Gandhi dàgúnmọ́wò àfikọ́ sọ̀rọ̀ lórí ọba Gandhi àfikọ́ pòwe àfikọ́ òun òṣìṣẹ́ òun ọkọ ọba Gandhi kọ́ lòun bá wí òun ọ̀dárúkọ wọn tówe bá wá jòwe èèyàn sẹ́yìn òní mọ̀ tí òwe bá jòwe èèyàn sẹ́yìn òní mọ̀ eégún àtiró wọlé èèyàn àtiró jáde sáàtì mọ̀ pé eégún tó wọlé lèèyàn àtiró tó jáde yẹn tí gbogbo ayé wa ń pariwo wípé a lè mọ́mù díẹ̀díẹ̀ àìmọye àfáàná ti jọjà lórí ọ̀rọ̀ yìí níbi ẹdẹ ìtòsí tó ìtọ̀sọ̀ yìí náà tó kẹ́nìkan wá jáde wípé gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tí wọ́n bá àṣẹ ọba gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tí wọ́n bá àṣẹ ẹ mọ̀ wá ní ẹ̀sìn báyìí o dẹ́ àwọn tí wọ́n ń bẹ̀bẹ̀ lálẹ́ tí wọ́n tún ń ṣẹ̀ lọ́sàn yìí ṣé àwọn ló yẹ kó bọ́ ọmọ ọbẹ̀ ni àbáwọn ló yẹ kó ọmọ ọbẹ̀ ọba ẹjá jọ gbé yẹ̀wò dáadáa ẹjá jọ gbé yẹ̀wò èèyàn tíyàn mọ́lé lágọ̀ọ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá gbé sínú sẹ́ẹ̀lì wọ́n palẹ̀kùn orin dé gbà wọ́n filẹ̀kùn ẹ̀ kọ́kọ́rọ́ àwọn ti pa wọ́n ju kọ́kọ́rọ́ bì kan ẹni tó wá tíyàn mọ́lé ni wọ́n ń lọ lé àwọn mọ̀lẹ́bí ẹni ẹ pé tọ̀ ẹ dákun ẹ sọ fún kó dáríjì wá ẹ dákun ẹ bá wa bẹ̀ kó dáríjì wá kó ṣàánú wa nítorí Ọlọ́run ẹni wọ́n ń lọ lé wọn lọ bẹ̀bẹ̀ yìí tẹ wọ́n ń bò náà wá bẹ̀bẹ̀ yìí sí ìbẹ́ nínú sẹ́ẹ̀lì tí wọ́n tilẹ̀kùn mọ́ o tí wọ́n jẹ́ ó jáde lọ sọ̀rọ̀ ajé rẹ̀ kò gbádùn oorun kò rí mọ̀lẹ́bí rẹ̀ kò rí tó wù jẹ kò sún bí ó wù òwe mo fi pa o so ẹni ó tìyàn mọ́lé ó sì á máa bẹ̀bẹ̀ ní tí ọ̀pọ̀lọpọ̀ tẹ ká fura sí nìyẹn o ẹni tó tìyàn mọ́lé ẹ̀rù ṣe lè máa bà á ṣebí yóò ti rò rárá pé ni mo fẹ́ tì mọ́lé agbára mi ká gbogbo tó bá tẹ̀yìn ẹ̀ jáde kò sí wàhálà kò sí ṣòro kankan èyí ó ti rò rárá tó kéde lẹ̀ so ẹni tó wá tìyàn mọ́lé àbáwọn tó tìyàn mọ́lé tí wọ́n ń kígbe pé ẹ bá wa bẹ́ẹ̀ ẹ bá wa bẹ ọba Gandhi àti bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kò sẹ́ni tá àti ìran sí bàbá tán aràn gómìnà aràn pírẹsidẹ́ǹtì gbogbo ọba ìlú la rán tán gbogbo ìmáàmù ìlú la rán gbogbo èèyàn pátápátá la ti rán sọ́ba so àwọn tí ọba ńlá kan máa pé wàhálà ọba Gandhi náà pọ̀ àgbógbí náà wọ́n ń sọ gbogbo yẹn làwọn ti rán sọ́ba ṣé ilẹ̀kùn tẹ́ wá tì mọ́yàn mọ́nú lẹ́sẹ̀ ti sílẹ̀kùn kalẹ̀ àbòsí bẹ́nuẹ̀sì Islam la ilaha illallah rasulullah sallallahu alaihi wasallam ìyálà ya àbòsí bẹ́nuẹ̀sì Islam yìí kèésì ìṣẹ̀sì Islam gangan ló lábòsí àwa tá à ń ṣẹ̀sì Islam yìí gangan ìyálà ya àbòsí ń bẹ lọ́wọ́ wa kọ́lọ̀ ń jẹ́ arọ́run wọ̀ kọ́lọ̀ ń jẹ́ kánálì jẹ́ náà wọ̀ à ń pè àwọn kan kìrìsìtẹ́nì iná wọn wọ̀ à ń pa àwọn kan ló ń ṣẹ̀ṣẹ̀ iná wọn wọ̀ àwa tá ayé àdàlìjẹ́ náà ti sú àfúsí kọ́kọ́rọ́ àlìjẹ́ náà ń bẹ lọ́wọ́ wa báyìí àwa sì ní gbogbo ntọ́lọ̀ ń kẹ́yìn sí láyé yìí ilẹ̀ wa ń wù ní ayé láàánú ara wa à ń parọ́ mọ́ra wa à ń jalè ara wa à ń rédíò òru à ń bára wa láyà sùn à ń jara wa lólè à ń rán aburú síra wa à ń dẹ páńpẹ́ fúnra wa láìṣẹ̀ àwa la sì ló sì dá wa lójú pé àwa la làlìjẹ́ náà àwa nìkan la wà lìjẹ́ náà ọ̀dọ̀ òun náà ìpè mi máa sọ yọ ya àfa mi lẹ́nu wọ́n máa fi kú náà ni yóò ya pásítọ̀ mi lẹ́nu wọ́n máa fi kú náà ni àwọn babaláwo tẹ́ wàá ń wò yìí àwọn oníṣẹ́ tẹ́ ń wò yìí ẹjẹ́ àwọn tí ọ̀sẹ̀ lẹ̀ lọ́hùn inú wọn mọ́ ju nǹkan mi lọ ṣé báwọn ni ẹgbẹ́sìn Islam láàyè nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́bí àwọn ẹgbẹ́sìn Christianity láàyè nílùú Ògbómọ̀ṣọ́ àwọn lọ́yẹ̀ kọ́ máa fókùn mọ́ yín lọ́rùn ẹjẹ́ àdáálẹ̀ ká tó sábà bá dìjà wà lá mùsùlùmí ò tó bẹ́ẹ̀ lọ́dọ̀ oníṣẹ̀ṣe mùsùlùmí ò tó bẹ́ẹ̀ tó bá dìjà kìrìsìtẹ́nì ò tó bẹ́ẹ̀ lọ́dọ̀ oníṣẹ̀ṣe ká pé wọ́n yé sọmọ ìyá pé ẹjọ́ jà ẹnu agbára lórí ara yín níta ayé yìí ẹgbẹ́ àdùkúrá nìdání ẹ fi bá wọn jà ẹgbẹ́ bábùdá ẹ fi bá wọn jà
káwọn kó Ṣàngó kan gbé jáde bẹ́ẹ̀ lè tọ̀ wọ́n ẹ sáré kábàkábà náà bá wá wí tá ìwé ẹlẹ́bọ ilẹ̀ paná adẹ́bọ rẹ adẹ́bọ ilẹ̀ lè paná rẹ adẹ́bọ wo lẹ lè paná rẹ gbogbo ògùn tí ẹ ń jó kẹlẹ̀ ń bá wọn jó báyìí kí lẹ fi ń pè wọ́n lẹ́lẹ́bọ gan ẹni wọ́n ń jó ògùn wọ́n ń ṣe wá wọ́n ń sẹ́yìn tàfà mi kò ju ti babaláwo lọ báyìí ẹ wo yẹ àwọn tí ń wù àbí tí ń wà bú nọ́ọ̀sì Islam nọ́ọ̀sì kírẹ́sì tí ẹ ń gbámú tí ẹ kọ́ àgọ́ ọlọ́pàá rẹpẹtẹ tí ẹ wà látìmọ́lé rẹpẹtẹ nípa àwọ̀ ọ̀daràn yìí àwọn tẹ́ẹ̀sì ń pè ní oníṣẹ̀ṣẹ̀ ẹ̀ paná adẹ́bọrẹ́ yìí pé wọn ò mú wọn o bọ̀ tèmi ò tí ì rí kan rí inú wọn pé oníṣẹ̀ṣẹ̀ lòun èmi ò tí ì rẹyọ kan kó tọ́ pé oníṣẹ̀ṣẹ̀ ni wọ́n sì gbà mú fún iṣẹ́ láabi yẹn ó ti yọ ń kálukú dẹ́nísì ẹ̀ ọlọ ààfin ọlọ bẹ̀bẹ̀ wọ́n la ààfin wọ́n lọ bẹ̀bẹ̀ kí wọ́n lọ bẹ̀bẹ̀ fún ọba ní kéèyàn padà sílé ilé Ayílára padà bẹ́ẹ̀ àwọn tó pín bàbá rẹ̀ yẹn lọ wẹra rẹ̀ mọ́wájú wọn jẹ́ kí wọ́n fà ẹ́ wá padà gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ bíbí ilé Ayílára kọ́ ọmọ bóyè lọ ọkọ̀ kò lọlé ọkọ̀ kò lọ bá wọn yẹn kàkà tí ó fi lọ bá wọn ọba gangan ló wá gbé lọ ilé ẹjọ́ ẹ wá lọ bẹ ọba kí lẹ̀ ń bẹ ọba fún kí ni ẹ̀ ń bẹ ọba fún gangan kí lẹ́sẹ̀ tẹ́ ẹ sí ọba tẹ́ ń bẹ̀bẹ̀ fún irú ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ Sálàjì Mọ̀nsúrù lọ́ṣẹ̀ ni ṣé Alhaji Sakaba baba Sakaba Balógun lọ́ṣẹ̀ ni ṣé lè mọ́mú tí a lọ lè mọ́mú tọ́lé lọ́ṣẹ̀ ni ta lọ́ṣẹ̀ nu gbogbo wọn ẹ̀ṣẹ̀ wo gangan wọ́n ṣẹ̀ ni mo fi sọ wípé àbòsí wà nínú ọ̀rọ̀ wa àwa mùsùlùmí Ọlọ́run nìkan ló lè kó wa yọ Ọlọ́run nìkan ló lè ṣàánú fún wa pẹ̀lú àánú la lè fi wà àlìjẹ́nnà pẹ̀lú àánú Ọlọ́run àdé Muhammad sallallahu alaihi wasallam la lè fi wà àlìjẹ́nnà wọ̀ majority wa ẹ̀sìn alábòsí là ń ṣe ẹ̀sìn rìkísí là ń ṣe ẹ̀sìn jàmbá là ń ṣe ẹ̀sìn kèéta ìlà ń ṣe wàláhì tàláì gbogbo àwọn táwọn fojú wò rédèrèdè kìrìsìtẹ́nì ni ìwà wọn mọ́ ìwà wọn dáa bẹ́ẹ̀ bá bó ní ṣẹ̀ṣẹ̀ gbé wàláhì fẹ́ lè dó ṣẹ̀ṣẹ̀ inú wọn mọ́ sí ẹ̀bí wọn padì ẹ̀yin mùsùlùmí tẹ̀ fẹ́ràn yìí wọn yìí náà wọn ó pè kẹ́ bá wọn padì ẹ̀sìn àti ẹ̀pẹ̀ yín máa ń sìn gbà wọn ti rí inú yín àwọn ò pè yín mọ́ bí wọ́n fẹ́ pa màálù bí wọ́n fẹ́ pa òbúkọ ká fẹ́ pa ẹran àkẹ́ gbogbo tí wọ́n bá pa láyè àwa mùsùlùmí náà wọn ó pè kẹ́ bá wa pa ẹ bá wa kún ẹ wo ibi ìfẹ́ wà àwọn làwa sì ń wọ́n wò pé káfí kásá gbẹ̀mí wọn èyí àfi ká pa wọn àwọn ni wọ́n sì fún mùsùlùmí lọ́mọ ńlẹ̀ Yorùbá àwọn ni wọ́n fún kìrìsìtẹ́nì lọ́mọ ńlẹ̀ Yorùbá táwa léèyàn rẹ̀ nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta ta ni èèyàn rẹ̀ kìrìsìtẹ́nì ọ̀dà bàbá ọba Ghandi ṣe ẹ wo ru àbùkù tẹ́ ẹ ti fi kan bàbá yìí ẹ wo àìmọye ìwọ́lẹ̀ tẹ́ ti wọ́ bàbá yìí lẹ̀ tọ́nà òsì ní wọ́ bàbá lẹ̀ tọ́nà ní fàbùkù kan bàbá ẹ wo rí ẹ̀ sí tẹ́ ti fi bàbá yìí ṣe bí ẹ bá ẹ̀kọ́ náà ń jogún sùúrù fún ọmọ bàbá wàláhì sùúrù ló sì lè yanjú ọ̀rọ̀ tọ̀tọ̀ wà lẹ ẹni tó bá ní bàbá ó bínú ló gbọ̀nsẹ̀ fẹ́ dàrú ogun wọn fẹ́ dá kalẹ̀ àfi kí bàbá ó ní sùúrù torí pé àníyàn àwọn eléyìí ogun wọn fẹ́ kó ṣẹlẹ̀ ẹ tìyàn mọ́lé ẹlẹ́ǹbẹ̀bẹ̀ lọ́sẹ̀ ń bẹ̀bẹ̀ lóru ṣé ẹ ti sí i kalẹ̀ ni ẹni tẹ́ ẹ tì mọ́lé ṣé ẹ ti sí i kalẹ̀ dẹ́ ń padà sílé Ayílára kọ lọ wẹra ẹ mọ́ só ti wẹra ẹ mọ́ wọ́n ti mú padà ẹ wá nílùú ẹsẹ̀ tí ọba máa bínú sí ṣé bàbá sọ fún yín pé àwọn ń bínú sáwọn lẹ́ ṣàlàyé fún yín pé àwọn ń bínú gbogbo tí ọba wò tó bá máa bínú sí ni mo sọ pé ọlọ́gbọ́n ló lè yé ẹni tí ọba wo fídíò láti pilẹ̀ ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yóò lè yé then àwọn tí sì ń ṣàbòsí yìí fídíò wọn ọgbọ̀ngbọ̀n ní jáde ìṣẹ́jú wọ́n pọ̀ tí wọ́n ń ṣe fídíò jáde tí ìbá pé ẹni tọ́lọ̀ ń bá ṣe ní aláàánú tó ṣe láláàánú tí ò lé owó rárá tí ò lé orúkọ tí ò lé ipò nìkan ni wọ́n máa ṣe lé fídíò fún Ògbómọ̀ṣọ́ pé àbùkù nìkan ló Ògbómọ̀ṣọ́ nìkan ni wọ́n máa ṣe fídíò fún wọn o ta ni ń fún wọn lówó ń bẹ̀ ta ni ń yìn wọ́n ta ni ń yẹ́ wọn sí ṣùgbọ́n ẹni tó bá rò ní tó rọ̀ la ká má torí pa jẹ́ mùsùlùmí kọ́ máa yan kìrìsìtẹ́nì jẹ́ ká kọ́ lẹ́yìn ká máa wò náà àbí ká kún wọn kódà wọ́n ń bẹ̀ ní wọ́n ń bẹ̀bẹ̀ kí wọ́n ṣẹ̀ tí wọ́n fi ń bẹ̀bẹ̀ bó lè bá jalè tí wọ́n lé tó bá ju tọwọ́ rẹ̀ lẹ̀ ó tó mọ́ wọn bá o wọ́n lè ní ẹ̀fí ìdẹ̀jọ́ mọ́ bá tiẹ̀ lọ ẹ̀ bá wùlẹ̀ lé mọ́ ẹ̀ tó gbélé ló ti jù ú lẹ̀ ni àmì òtún ní ẹ lè mú
rárá kò gbọdọ̀ lọ ẹmu yóò tún wá gbà mí ẹmu wọn ò mọ̀ ẹ̀gbẹ́ má tì mọ́lé. Tí wọ́n ní kọ́ padà lọ ṣe léhùn gangan ní kọ́ lọ ṣe padà kọ́ lọ wẹ̀rẹ̀ ẹ̀ mọ́nulé bójúlówó ni bójúlówó kọ́ lọ kọ́ wẹ̀rẹ̀ ẹ̀ mọ́ jẹ́ kó lórí ẹbí ó mú ẹ padà ẹ kò mófin àfiṣẹ́ ẹ̀yin sì fẹ́ dúró dandan pé àfikẹ́sà bẹ́ǹdì bàbá síbi tẹ́yìn ń fẹ́ sọ́wálé rọrùn àbòsí ń bẹ nínú ẹ̀sìn Islam ń bẹ fún àwọn mùsùlùmí rẹpẹtẹ yálà ìyá àbòsí ń bẹ fún wa òfin méjì ní bẹ ńlẹ̀ báyìí òfin méjì ní bẹ ńlẹ̀ o padà sílé yín kọlọwẹrẹ mọ́ ilé ayé lára dẹ́ẹ̀jọ́ tó gbé lọ kóòtù gbé kú òun kóòtù ẹ̀yìn ẹjọ́ tù bí nùbí méjèèjì ọ̀ accept ìdìsín ẹ̀ sì ń bẹ bàbá pé ẹsẹ̀ kí wọ́n dáríjì yín ẹ wá ń kígbe ẹsẹ̀ tẹ́ ẹsẹ̀ ń gangan sọ jáde ìtẹ́ ẹsẹ̀ gangan ṣé Alhaji Monsuru lọ́sẹ̀ ni ṣé Alhaji Baba Saka Balógun lọ́sẹ̀ ni ṣé Lèmọ́mù Tọ́lá lọ́sẹ̀ ni ẹ̀sọ́ ẹni tó bá ṣẹ̀ nu gbogbo yín tó àjẹ́ gbogbo yín náà lè bá ṣe ẹsẹ̀ tẹ́ ẹsẹ̀ ẹ̀sọ́ sí tẹ̀ fi ṣe fídíò ta ẹ fi ṣe fídíò síta kọ́ ẹ má sọ pé gbogbo tí ìbáwò tí bàbá bí ọba nú ẹ̀yin ní kẹ́ ẹ sọ ntẹ́ ẹsẹ̀ ntẹ́ ń bẹ̀bẹ̀ pé ẹ dáríjì wá nǹkan báyìí la ṣe gbogbo ayé ẹ bá wa bẹ̀bẹ̀ o ntá ṣe ni àníṣerú ẹ̀ mọ́ o ẹ sọ ntẹ́ ẹsẹ̀ gangan ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ jẹ́ ká tó tún fídíò ẹ̀gbọ́n ká gbọ́ dáadáa kó gbọ́. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa Ọlọ́run ojú tẹ̀ tó ń wò ní fọ́ o etí tẹ̀ tó ń gbọ́ wa Ọlọ́run ní jó di o. tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá wa yìí àwọn bàbá Lagari and Co àwọn kábíyèsí Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ Òrùmọ gẹ́gẹ́ the third lọ bẹ̀bẹ̀ wípé gbogbo ohun yòówù tó wulẹ̀ kí kábíyèsí ọmọ bínú sí wọn mọ́ bínú kó dáadáa á rí i pé ẹ̀tọ́ ni tí nǹkan yòówù tó wulẹ̀ kọ́ máa ṣẹlẹ̀ láàrin kábíyèsí bàbá wa Èjìdé bàbá wa Adéṣeun àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ kábíyèsí ò ní láìlẹ́ bẹ ẹnì kankan nínú wọn àwọn náà ní ẹlẹ́tọ̀ọ́ láti bẹ kábíyèsí pé ìwọ má bínú. Èjìdé wọ́n sì mú kan wọ́n fi kó èjì lọ sí ààfin lẹ́gbẹ́ náà. èyí tí kẹtọ́ wá ṣẹlẹ̀ tí ó dùn mọ́ wá nú òní wípé ọ́díò kan jáde. ẹ ṣàkíyèsí àríyá dáadáa o wọ́n ti lọ bẹ̀bẹ̀ o ọwọ́ lọ́díò kan jáde pé ẹnìkan sọ̀rọ̀ ń bẹ̀ tó bí òun nú ẹ wá jẹ́ ká gbọ́rọ̀ tẹ́nìyẹn sọ tó bí inú ẹjọ́ sọ jáde. níbi tí arábìnrin kan ti ń sọ kábíyèsí mà káwọn lọ́wọ́ kọ lónìí o kábíyèsí mà ṣẹ́gbá o kábíyèsí mà ṣàwó o kábíyèsí ni ò jẹ́ kí àwọn ọjà àwọn bàbá Èjìdé sí òòrùn kábíyèsí ni ò jẹ́ kí àwọn àwọn bàbá Èjìdé ṣẹ̀sín lónìí kábíyèsí ni ò jẹ́ kí àwọn ṣẹ́gbá ṣàwó fáwọn bàbá Èjìdé lónìí o ọmọ ṣe o ìgbà àwo. fẹ̀bí wá ó ní wípé nínú bàbá wa Èjìdé wọn àti àwọn arábìnrin ó ń sọ̀rọ̀ wípé kábíyèsí ni ò jẹ́ kí àwọn ọjà bàbá Èjìdé àtàwọn èèyàn tí wọ́n jọ wá sínú ààfin sí òòrùn eléwo nínú àwọn méjèèjì ilé ń fẹ́ àlàáfíà ní ọ̀tá àlàáfíà nínú àwọn méjèèjì. ẹ̀gbọ́n tí àbáwá yìí ń sọ o wọ́n ní ìgbà tí bá Alhaji Monsuru Èjìdé àtàwọn akọ̀wọ́rìn wọn tí wọ́n lọ bá bàbá wa His Majesty láàfin tí wọ́n lọ bẹ̀bẹ̀ wọ́n wá ní ọ́díò fídíò kan leak out lẹ́yìn ìgbà yẹn wípé tí kì bá ṣe ọlá bàbá wa Ọba Ghandi tí kì bá wá ṣe tí ọlá ti bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ pé àwọn obìnrin kan ní sọ bẹ́ẹ̀ àbẹ́bìnrin kan ní sọ wípé àwọn ọba já Alhaji Monsuru Èjìdé lẹ́hìn òwò nínú ààfin pẹ̀lú àwọn tẹ́jọ kọ́wọ́ rìn wá àwọn ọba já wọn lẹ́hìn òwò ẹgbọ́n sọ́yọ bí àbí ọ̀yẹ sọ́yẹ àbí ọ̀yẹ já dáhùn rẹ̀ náà dẹ́n ìhòòhò yẹn ká tó dáhùn béèrè ìhòòhò yẹn túmọ̀ sí ọ̀nà mélòó ìhòòhò yẹn ó túmọ̀ sọ́nà méjì lójú tèmi ó túmọ̀ sí ọ̀nà méjì àkọ́kọ́ ni wípé tẹ́ bá ní kún ọjà yẹn lẹ́hìn o a jẹ́ pé gbogbo àṣírí rẹ̀ wọ́n tú ta kì í sasọ gangan wọ́n fẹ́ bọ́ lọ́rùn rẹ̀ wọ́n fẹ́ fi ṣẹ̀sín I'm sorry wọ́n fẹ́ fi ṣẹ̀sín gbogbo irọ́ títí ń pa gbogbo títí ń ṣe tọ́jẹ́ nǹkan àbòsí tí
tí ò tẹ́ wọn lọ́rùn náà ààfin tàbí nùlù wọ́n fẹ́ bá tú jáde mẹ́ pé ìwọ tí ò ń sọ báyìí kì í sásọ̀run rẹ̀ wọ́n tú òbọ̀ ní tó ti sọ sẹ́yìn ǹjọ́ tó lè wọnú ààfin yìí wá sọ tó lè wọnú ààfin yìí wá ìhòòhò kan nìyẹn kì í ṣe pé wọ́n yọ sọ aṣọ lọ́rẹ̀ pé má bọ́ sòkòtò ń di wọn o kì í pẹ́ sífìlà wọn o bọ̀t àwọn nǹkan tẹ́ ti sọ sẹ́yìn tí ò dáa wọ́n á máa tu fún wọn bẹ́ẹ̀ pé tọ̀ báyìí tọ̀ sọ báyìí tọ̀ sọ ọ kí ni ìgbésẹ̀ tó ẹ kó o gbé lórí nǹkan báyìí kí ni ìgbésẹ̀ tó ń gbé ní ìhòòhò àkọ́kọ́ ìhòòhò ẹlẹ́ẹ̀kejì ni wípé kí wọ́n bò àwọn obìnrin kí wọ́n bò Alhaji Monsuru Ejide kí wọ́n fa sọrí ẹ̀rẹ̀ ẹ̀yàmọ́ lọ́rùn pa kí wọ́n yọ ṣòkòtò pa gba ṣòkòtò ìwọ́kùn ṣòkòtò bá ti já ọkọ̀ máa fọwọ́ kó ṣòkòtò ìyẹn tó ní ìjà ìkejì tọ́lọ̀ ní jẹ́ ká rí kí wọ́n ní wọ́n ń sọ ń pa bàbá wa Ọba Ghandi wọ́n ní kì í bá ṣe ọlá bàbá wa Ọba Ghandi ní ó jẹ́ kí àwọn obìnrin yẹn kí wọ́n rí gbèsè kankan ṣe tí kì í bá ṣe ọlá àti His Imperial Majesty Ọba Fọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmọgẹgẹ kẹta ẹni wọ́n dáàbò bò wọ́n tí wọ́n ò jẹ́ kí wọ́n rọ́wọ́ fi kàn wọ́n tí wọ́n rí kí wọ́n jẹ́ ọkọ tí wọ́n sọ kankan lórí wọn. so tábàdà ní pé ọlá alágbájá jẹ wíṣìn pé ẹnu bàbá wa His Imperial Majesty Ọba Fọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmọgẹgẹ kẹta ẹnu wọn ká àwọn ọmọ wọn ẹnu wọn ká àwọn ọmọ wọn ni wọ́n fi bá wọn sọ̀rọ̀ ni wọ́n fi gbọ́ tí ẹnu ọba ká wọn ibẹ̀ èèyàn dúẹ̀dì bá wà èèyàn mélòó bàbá fẹ́ dì mú ṣùgbọ́n bàbá bá ní fẹ́ẹ́ ẹyẹ dákẹ́ ariwo tí wọ́n sì dákẹ́ ẹnu wọn ká wọn nìyẹn wọ́n wà tìjú bàbá wọn pé tọ̀ bàbá gbogbo wa ni ẹ má sọ̀rọ̀ kankan mọ́ wọ́n máa wu ẹnìyẹn bẹ́ẹ̀ àbí kó túká mẹ́ẹ̀ ṣèyẹn ni ọlá tí wọ́n jẹ látọ̀dọ̀ bàbá Ọba Ghandi ǹjẹ́ nu Alhaji Monsuru Ejide wá ká àwọn ọmọ tiwọn ẹ wo èèyàn tó wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ wo èèyàn tó ń sọ̀rọ̀ tó fi mọ́ ẹni tó ń sọ̀rọ̀ yìí gangan tí wọ́n ń sọ̀rọ̀ nípa àpèrè sọ̀hún tí wọ́n ń sọ̀rọ̀ ní Ògbómọ̀ṣọ́ tẹ́ pé ọ̀tọ̀ níbẹ̀ yẹn ṣe lọ ọ̀tọ̀ níbẹ̀ ṣe ń jùkọ̀ rẹ̀ ǹjẹ́ nu tí wọ́n wá ká wọn lẹ́yìn pẹ̀lú àròyé tí gbogbo àná wá ń sìn pẹ̀lú ariwo tá à ń pa wípé èébù yẹn dá dúró gbogbo yẹ̀yẹ́ yẹn dá dúró ẹ̀yin ẹ jáde announce ẹ̀yin ẹ pariwo jáde pé ẹnikẹ́ni tó bá tún bú sọ̀hún ẹnikẹ́ni tó bá tún bá pèrè sọ̀hún ẹnikẹ́ni tó bá tún fi ìlú Ògbómọ̀ṣọ́ sẹ́fẹ̀ẹ́ sẹ́ yẹ̀yẹ́ nítorí rẹ̀ bá rí ojú ẹ̀rí ni ẹ̀bẹ́ nìkan kan sẹ́ o ṣé wọ́n jáde lónìí yìí wọn ò jáde kàkà tí wọ́n fi wá jáde ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lórí ti ex-senator Adéṣeun Máyégún àná ìlú Ògbómọ̀ṣọ́ Máyégún àná nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ní ẹgbẹ́ fídíò kan jáde àlẹ́jẹ́ lè wípé wọ́n ń sọ fún Lèmọ́mù wípé wọ́n náà ra máa bó ba máa bu díẹ̀díẹ̀ ni o ẹ wo àárín yẹn kí odidi olóyè ìlú tó jẹ oyè lọ́dọ̀ Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ nú ààfin tí a fòye dánlọ́lá kọ́ máa sọ fún Lèmọ́mù pé kọ́ máa bu Ṣọ̀ún pọ̀ o wọ́n náà máa bu díẹ̀díẹ̀ ni o àlẹ́jẹ́ lè bá a ṣe ń gbọ́ sọ́dà sọ́tọ̀nà so gbogbo àwọn nǹkan yìí ẹ̀ ń ṣe gbogbo àwọn nǹkan yìí ẹ̀ kọ́ṣẹ́ ara yín ẹ̀ dára yín dúró ṣùgbọ́n bẹ́ẹ̀ lẹ́ ń bẹ̀ kí gbogbo ayé lè rí i pé ẹ sáfẹ́ sọ bàbá yìí lẹ́nu ni ẹ fẹ́ sọ bàbá lẹ́nu ẹsẹ̀ lẹ́ńsẹ̀ ń jojúmọ́ tẹ̀ dádúró yìí ẹ̀ ń sẹ̀ ló ẹ̀ ń bẹ̀bẹ̀ lálẹ́ ẹ̀ ń sẹ̀ lọ́sàn-án èèyàn mélòó ní rí yín lálẹ́ nínú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ṣe ń lọ́nu ààfin èèyàn mélòó ló rí bàgbà bá ṣe fídíò ẹ̀jáde tẹ́ bá fi sọ̀rọ̀ ṣùgbọ́n ariwo tẹ̀yìn ń pa lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ayé ní ń gbọ́ gbogbo ayé ní ń gbáriwo yẹn mo sọ wípé èké wà nú ọ̀rọ̀ bàbá yìí àbòsí dẹ̀ wà ń bẹ̀ gidi torí pé bẹ́ẹ̀ yẹn ṣe lọ kọ́ ní ṣe ń jùkò nísìnyí wọn ní ta ní ń dàlúrú náà méjèèjì sáwọn Alhaji Monsuru Ejide ní ń dàlúrú ni àbí àwọn ọmọ bàbá gangan tí bàbá dá dúró tẹ́sí gbọ́ nítorí Alhaji Monsuru Ejide ṣe ló bí wọn nù ìní ẹ fi fẹ́ ya bo bàbá pé ẹtún láyẹ̀ wá nù ààfin pẹ̀lú gbogbo tẹ́ ń sọ tẹ́ ń ṣe yìí ẹtún láyẹ̀ wá àwọn fẹ́ bo bàbá mọ́lẹ̀ ìgbà kìnìún bá bo ẹran ìgbà agbára bàbá Ọba Ghandi sì kà gbá ẹ fẹ́ mẹ́ẹ̀ẹ́dúró náà ẹ̀dúró ẹ̀ ní tíjú mi ni tàbí wọn kan ẹ dádúró wọ́n sì dádúró ẹ rí i pé ẹnu ká wọn ṣé ẹnu ká Alhaji Monsuru wípé kó sọ fún gbogbo àwọn tí ń sàbùkù àpèrè sáwọn ti sọ rí lẹ́ẹ̀kan sáwọn ti pariwo ẹ̀ síta rí lẹ́ẹ̀kan
ṣé wọ́n ti sọ fún Lèmọ́mù Tọ́líà rí tí Lèmọ́mù Tọ́líà sì dúró tẹ́sí gbà ṣé wọ́n ti sọ fáwọn yòókù náà tẹ́ pé ẹ ti ń fẹnu sọ ẹni tí ń kọ́ sílẹ̀ pẹ̀lú gègé àrà oríṣiríṣi tí wọ́n sọ tí wọ́n ti sọ fẹ́ nìkankan mo sọ pé àbòsí ń bẹ lọ́rọ̀ bàbá yìí àbòsí àwa láwọn tó sọ̀rọ̀ yẹn gangan ṣé wọ́n tó Bàtàlájì Mọ̀nsúrù Èjìdé bọ́ ni ṣé wọ́n ṣe wá sí ẹ sẹ́yìn ọ̀rọ̀ bàtà lélẹ́yìí tí ẹ bá yẹ pé bàbá wa ọlọ́lá wa ìsìnkú àmọ́jẹ Ọba Ghandi kápá wọn tí a bá bo Alhaji Mọ̀nsúrù Èjìdé ṣé bẹ́ẹ̀ ṣe ń wí ní òsèyàn mélòó Alhaji Mọ̀nsúrù fẹ́ táwọ́ sí kọ́lọ́mọjà rí náà kànga tí ọ̀dẹ̀ yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ rí wípé mo ti gbé fídíò kan jáde ń pa bàbá ìyẹn Alhaji Mọ̀nsúrù Èjìdé ni mo sọ pé tá a bá wo fọ́nrán tuntun tán ẹ jẹ́ ká tó wo tẹ̀yìn àmọ́ ọ̀rọ̀gbọ́n kọ́ ń bẹ̀ àmọ́ ilé àká ìmújáde mẹ́ títí lọ́nà Ògbómọ̀ṣọ́ tí ń bọ̀ láti àmọ́ rí dìmú ń bẹ̀ wọ́n ní olówó bàbá yẹn o Alhaji Mọ̀nsúrù Èjìdé wọ́n lólówó tabua ni wọ́n ti wọ́n fowó ṣàánú ní Ògbómọ̀ṣọ́ bọ̀ ìdí tí a fi ń ṣàánú lé ọ̀pọ̀lọpọ̀ sọ pé àwọn ò lè sọ ń pa rẹ̀ wọ́n ní wọ́n fowó ṣàánú gan so ẹni tí wọ́n ń fowó ṣàánú yìí ṣé ẹ̀yin ọba ló yẹ kó wà ní láti jọ kún ọjọ́ dáwọ́ papọ̀ kọjọ́ máa túnú ìlú ṣe àbẹ́yìn Lèmọ́mù Tọ́líà dẹ́kí lọ́dọ̀ àwọn pẹ̀lú Lèmọ́mù Tọ́líà gangan papọ̀ tí wọ́n fi digi lẹ́yìn ọgbà pé bámbám gbogbo tí arákùnrin yìí ń ṣe tí ò wá sínú pé wọ́n rí i ká lọ́wọ́ kò tí ò sínú rí i pé wọ́n bá a sọ̀rọ̀ ó gbọ́ tó wá jẹ́ pé bàgbàdàgbà ṣe ń ṣe tiwọn lọ́mọdé ń ṣe tiwọn mo sọ pé àbòsí bàbá yìí pọ̀ ẹni tí wàá máa wo fídíò bọ̀ látẹ̀yìn ní tí bá ń sọ yìí ṣèyàn fẹ́ gbàgbọ́ tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ náà because èèyàn gbọ́dọ̀ ṣàbòsí wọ́n ń lọ bẹ̀bẹ̀ kí ni ẹ ń bẹ̀bẹ̀ fún ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ kó fi ṣe fídíò jáde ẹ̀ṣẹ̀ tẹ́ bá ṣẹ̀ sọ nǹkan báyìí la ṣe bàbá wa ìsìnkú àmọ́jẹsì Ọba Ghandi o kàn dáríjì wa ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ kàn ń bẹ̀bẹ̀ ni ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ yẹn ṣe rẹ́dì láti sọ̀rẹ́ndà ó sì yan kálukú ṣe rẹ́dì láti sọ̀rẹ́ndà àwọn ọ̀rẹ́dì láti sọ̀rẹ́ndà ṣùgbọ́n wọ́n fẹ́ tẹ orí ọba bántúláàsì wọ́n fẹ́ tẹ orí ọba bá pé táwọn bá wí ní kọ́ ṣẹ délẹ̀ ẹ̀wà rí yẹn sọ wá rọrùn ẹ̀yin lẹ́ni mùsùlùmí ìlólò títọ́ lódòdodo ẹ láwọn kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe náà wọ́n wọ̀ tọ́ ọ̀dọ̀ òun náà ibo lòtítọ́ wá ti hàn báyìí ṣé láàrin àwọn mùsùlùmí tí wọ́n ti rà báàrin àwọn kìrìsìtẹ́nì àbáàrin oníṣẹ̀ṣe ló fi sọ wípé àbòsí ń bẹ lọ́rọ̀ bàbá yìí ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. wọ́n fẹ́ sọ fún arábìnrin náà olórí ni kábíyèsí ni ò bá sì bọ̀ nínú ọ̀rọ̀ wọn ní onílù ò ní fẹ́ kó tú. arábìnrin náà tó mọ̀ wípé àti kábíyèsí ta ni wọ́ ẹ̀rí pé tó sọ̀rọ̀ kan ṣe yìí kò clear dáadáa wípé onílù ò ní fẹ́ kí ìlú ó tú ẹgbẹ́ àríyàn ṣe báyìí ìní ń jẹ́ kí bàbá Ọba Ghandi ò ní sùúrù ìní ń jẹ́ kó máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó torí wípé àwọn náà ti sọ ti jẹ́ kókó ọ̀rọ̀ Alhaji Mọ̀nsúrù Èjìdé kọ́ ló l'Ògbómọ̀ṣọ́ Senator Adéṣeun Máyégún àná òun kọ́ ló l'Ògbómọ̀ṣọ́ bàbá Sàká Balógun kọ́ ló l'Ògbómọ̀ṣọ́ àwọn Ọba Ghandi àwọn mọ̀lẹ́bí wọn tẹ́ ń joyè Ògbómọ̀ṣọ́ ní l'Ògbómọ̀ṣọ́ kò sì ní wú àwọn kílù ó dàrú kò ní wù wọn kílù ó tú so ẹ rí i pé náà lọ jẹ́ bàbá wo ní sùúrù ẹ rí i pé sùúrù náà ọdẹ adé tí bá yẹ pé sùúrù ọba fi yanjú rẹ̀ ogun ti ṣẹlẹ̀ mẹ́wọ́ ti ṣẹlẹ̀ lu Ògbómọ̀ṣọ́ dẹ́ obìnrin tí bàbá ìwà múra kankan wípé tí kì bá ti bàbá Ọba Ghandi ní ṣe wọ́n tó bá ta Alhaji Èjìdé kó a tí ẹ bá sọ bá ẹ mọ̀ wípé ìkàkùn òye bàbá ti ń sọ̀rọ̀ yìí èèyàn ńlá dùn bá jà ìgbà àwọn obìnrin bá wá ya bodidi olówó láàrin ìlú tí wọ́n ń faṣọ wọn lọ́rùn èèyàn mélòó ló fẹ́ dùn nu wọn èèyàn mélòó ló fẹ́ kó sátìgbẹ́lé nu wọn ìgbà wọn bá parí wọn ni àwọn obìnrin ìlú ní tìmọ́lé o Alhaji Mọ̀nsúrù Èjìdé ló lè tì wọ́n mọ́lé tọ́ba ẹ̀ráyè wọnú mọ́tò fi pátá ló bá kún di wọn ni bẹ́ẹ̀ wọ́n sì wọnú mọ́tò tí wọ́n kó ń bẹ̀ wọn ò ní lè àrẹ́sì obìnrin kankan bọ̀tọ́jà pọ́kùnrin ló bá dán wò ìyẹn tó le díẹ̀ ṣùgbọ́n obìnrin mélòó wọn fẹ́ kó ṣé wọn àti òbí mọ́lé ni pé ẹran wọn lẹ́wọ̀n so iye ẹ̀ ní kún ọ́ họ ẹ má jẹ́ àtàrà wa o ìlọ́dẹ̀ jẹ́ kí bàbá Ọba Ghandi ó dáàbò bò wọ́n wípé ìlú ò gbọdọ̀ bàjẹ́ lórí òun ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ pẹ̀yìn gan lẹ nílùú tẹ́ ẹ jọmọ ìlú ẹ̀yin gan lẹ dóńdó pálàfíà òní tó pálàfíà òní jọba ẹ̀yin lẹ dóńdó rẹ
tá pé Alhaji Monsuru Ejide ti sọ tí ń jò ti tọrọ ni Limamu Tọ́líà ọba ti pàṣẹ ẹ padà lé ẹ lọ fira yín hàn tó bá jẹ́ pòótọ́ ni pọ́mọnulé Ayélára gangan ni wọ́n ti dá padà sáàfin ìgbà mélòó tí ọba wa jẹ́ bẹ́ẹ̀ ńkọ́ wọ́n ti yọ ọ lóyè bóyá táwọn wàá fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn bóyá táwọn ọ̀fẹ́ alẹ́jẹ́lẹ̀ ni o bóyá tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ìdí ìlànà fẹ́ sàrò ni pé wọ́n rìn níyì wọ́n rìn lọ́ọ̀ ẹ̀dáríjì wá o ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ ta lẹ́ṣẹ̀ gan irú ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ ọjọ́ wo lẹ́ṣẹ̀ irú ìdáríjì wo lẹ́ ń fẹ́ ẹ tìyàn mọ́lẹ̀ tó ń bẹ̀bẹ̀ ẹ gbọ́ba lọ kóòtù ẹ gbọ́jọ́ pò ń kóòtù ọba tó yẹ kójú òkú ẹ̀jẹ̀ jẹ́ ń pò yìí kóòtù bọ́bù òsì lọ kóòtù àwọn èèyàn náà sẹ́ta máa lọ kóòtù ìlú náà ní ọmọ lọ kóòtù sáwọn yìí wọn á fẹ̀dọ̀ lórí òróró ṣé wọn fi tẹ́jọ́ ìjà sí báwọn ohun èrè níbẹ̀ gba mọ́ṣáláṣí lọ́wọ́ wọ́n ń ṣe ni wọn ò lè sọ bẹ́ẹ̀ ni rí ìgbà ń sì kò sẹ́ni ó lè sọ ibi ẹjọ́ òwò sí ìsìn kò sẹ́ni tó lè sọ pé ibi tí ó wò sí nìyí sọ ẹ̀yin tẹ́ tìyàn mọ́lẹ̀ lẹ́sìn kalẹ̀ ẹ̀bẹ̀ làwa náà ń bẹ̀ yín o ẹ̀dàkùn torí Ọlọ́run ẹ̀ṣẹ̀ bá Gáàdì kalẹ̀ ẹ̀bẹ̀ làwa náà ń bẹ̀ tó ẹsẹ̀ mẹ́nu kò lọ́dọ̀ àwọn obìnrin ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí gan ẹ bá sí àwọn obìnrin ẹ bá ráyè dọ́dọ̀ yín ẹ sáfóbìnrin o eléyìí ọ̀fà sọ bí ọ̀fà Ọlọ́run ni o yẹ̀mí ìlẹ́fẹ́ bá jà nù wọn so ògbọ́n náà sì ti nígbà bọ́ba Gáàdì ọ̀dà àbòbò wọn yẹn kò yẹ kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ so bí bá tó ṣe ń lọ nílò Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ ẹgbẹ́ wa fún wa o a ò ní jẹ́ kí etí wa kó di sí i bí nǹkan bá ṣe ń lọ lẹ́yìn òkè ìlànà máa kígbe pé àwọn tá à ti subscribe ẹ jẹ́ ká subscribe fídíò táwọn ẹ jẹ́ ká wò sàlẹ̀ pàápàá lọ́wọ́ ọ̀tún àrètí akọ subscribe sí ẹ̀rọ àfikà tẹ̀ lórí yóò padà yóò di subscribe yóò gbèdí sẹ́yìn yóò gba àgùnsẹ́gbẹ̀ fọwọ́ tí aago yẹn padà yóò da aago mẹ́ta tòkè pàápàá yẹn ní kẹ́ẹ̀tẹ̀ notification yẹn ní kété tá a bá ti gbé fídíò jáde tá a wà lórí live tá a gbé ṣọ́ọ̀tì jáde ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tí ọ̀kọ̀ọ̀kan máa rí wa wò bí ìran ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ then subscribe yẹn yóò fún yín lórí ọ̀fẹ́ láti padà sẹ́yìn lọ sórí main channel gangan àwọn fídíò tá a ti ṣe sẹ́yìn lè rí wọn wò bẹ́ẹ̀ bá ṣe wọ́n àwọn fídíò tẹ̀yìn yẹn sí làwọn tiwájú tuntun yìí ọmọ yé yín sí dáadáa ibo ní Ògbómọ̀ṣọ́ ti ń bọ̀ ibo la bá dé ibo la dojúkọ pẹ̀lú ògo tó láàrin orógun àríwá lánàá Ògbómọ̀ṣọ́ o so mo fi ní kí n yẹra mú fún wa pápápá kó lè yé wa dáadáa ilé ayé wọn náà ò ní bàjẹ́ jẹ́ mú akọ̀ní nira ká tún máa retí omi ẹni pé bèèrè ṣe má dúpẹ́ lọ yín ìwẹ̀ tẹ́ òun fídíò láti bẹ̀rẹ̀ dópin ilé ayé yọ̀nà yín kò ní bàjẹ́ jẹ́ mú kò ní nira ìlú òní dàrú mọ́ wa lórí o ìlú òní tú àwọn onírògùn ànírí wàhálà ká tún máa retí omi ẹ ṣé gan.